Adama, Adama, Ali Lori. Adama, Adama, Ali Lori. Adama, Adama, Ali Lori. Adama, Adama, Ali Lori. Adamo, Ali Lori. Adamo, Adamo, Ali Lori. Adamo, Adamo, Ali Lori. Adamo, Adamo, Ali Lori. Mo bẹ̀ Olúwa lọ́wọ́ lọ́la. Mo tẹ́wọ́ ní méjèèjì sí ẹ níwájú. Kọ́dà bí mo bá bẹ̀rẹ̀ ru àwọn ọmọ, irú ṣe wọ́n á dàgbà. Ṣáni kí wọ́n jẹ́, wọ́n ṣe fún mi lọ́mọ bàjẹ́ rí mú mi. Adamo, Adamo, Ali Lori. Adamo, Adamo, Ali Lori. Ohun tó wẹ́ lẹ́nu ẹ̀ ló lè fẹnu sọ. Ìwọ̀fà lẹ́nu ní Yorùbá máa ń wí. Wọ́n wù ẹ́ ó pé tọ́kì ṣàlọ́ fẹ́ bí. Ọmọ bí Ádámà lówù mí bí. Ọmọ tó bá kó tó sí lámú mi ga ní. Adamo, Adamo, Ali Lori. Adamo, Adamo, Ali Lori. Ẹ̀ka ṣàlèrè ru Ádámà nílẹ̀ Yorùbá. Ẹni bá sọ wí, wọ́n wà, wọ́n wí fáyé. Wọ́n sì kà wọ́n síra ẹ̀ tó lè ti ṣe. Tòun ló bá dúró láwọ̀ àtìlẹ̀ funfun. Ẹ̀yà lọ́wọ́ ní irú ẹ̀ kó ṣe ilé ní. Adamo, Adamo, Ali Lori. Adamo, Adamo, Ali Lori. Lọ́gọ́rùn-ún ọdún sẹ́yìn kẹ́hún ṣòro kẹ́. Oníye ọdún kan lò nílẹ̀ kẹ́hún. Oníye ọdún kan lò nílẹ̀ kẹ́hún. Ó sì jẹ́ kó tún yẹn lórí kẹ́. Síbi tí mo wá dá lọ́lọ́run rán wá. Lẹ́ni tó fi mí rán fọ̀nà yóò kẹ́. Adamo, Adamo, Ali Lori. Adamo, Adamo, Ali Lori. Ẹni bá sọ pé yí ọdún ní ohun tó rí, ó lè jẹ́ kó tó tọ́ wò ló ti mú jọgbọ́. Èèyàn bá sọ pé Ádámà orí Alhamdulillah. ẹ jọ̀wọ́ ẹ má bàjá, ẹ má bá wí rárá. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الذي فضل الإسلام على سائر الأديان وفضل القرآن على باقي الكتب وفضل يوم عرفة على سائر الأيام من السنة وفضل يوم الجمعة من أيام الأسبوع والصلاة والسلام على نبينا محمد المصطفى المبعوث رحمة للعالمين وعلى آله وصحبه أجمعين وعلى كل من آمن به وبدعوته واتبعه بإحسان إلى يوم الدين. أما بعد وأقول لكم جميعا أيها المشاهدين الكرام في كل مكان السلام عليكم
wa rahmatullahi ta'ala wa barakatuh. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ọlọ́run tí adúpẹ́ fún yìí náà ni Ọlọ́run tí ó dá gbogbo àgbáńlá ayé, ó sì dá ènìyàn. Kò wá sí kinní kan tọ́lọ́run ọba mi ò dá. Ọlọ́run dá gbogbo nǹkan, kò sí ntọ́ba mi ò dá. Wa khalaqa kulla shay'in, bọ́lọ́run ọba mi ti wí náà nù ni. Ó ní khalaqa kulla shay'in, Ọlọ́run ní òun dá gbogbo nǹkan, faqaddarahu taqdira, ó sì fòdiwọ̀n sí bí ó ti máa, bí ó ti rí, bí ó ti gbà, bí ó ti máa wò. Ọba mi kádàrá ẹ̀ bẹ́ẹ̀. Ọba nì náà ló dá èmi àti wọ́. Ó wá ṣoore ńlá fún wa tá a lè rówó ẹ̀san. Orí àlàáfíà a lè rí san, orí pa ríran a lè rí san, orí pa ń gbọ́ a lè rí san, orí pa wa náà rìn a lè rí san, orí pa lè délẹ̀ ká jókòó padà, ká sọ̀rọ̀ kó ṣe é sọ, ká sọ̀rọ̀ káwa náà gbọ́ a lè rí san. Lọ́ba mi ọba ọlọ́lá ni tí ò sírú ọlá rẹ̀ ní fi ń sọ fún wa pé wa in ta'uddu ni'matallahi lan tuhsuha. Tẹ́ bá ní ká máa ka ni'matallah, ìdẹ̀ra Ọlọ́run, orí Ọlọ́run, àánú Ọlọ́run tọ́lọ́run a bá ṣe lórí ọmọ ènìyàn, lan tuhsuha, ìntẹ́ tí ẹ̀ lè rí ká ní kí lẹ fẹ́ kà ń bẹ̀. Ṣé o rí pé ńgbà tó sùn ẹ̀ka ń kọjá lọ, ń kọjá bọ̀, etí rẹ̀ ń bẹ́ ọba mi ò yẹ kó wọ bẹ̀, ta ní ń dáàbò bò, ta ń sọ fẹ́ ka kó má wọ bẹ̀. Ọba mi alágbára náà ni, ọba tí mú wa lọ. Atẹ́gùn ń fẹ́ lásìkò tí ó fẹ́, òòrùn ràn lásìkò tó yẹ kó ràn, tí è ṣe pé àsìkò kan ń bẹ tá a lọ tán bì kan. Kódà tá a bá ní sólà, wọ́n máa prógrámù ẹ̀ ní. Ọlọ́run fúnra ẹ̀ náà ló ti wá prógrámù wa. Tá a bá sáré, tá a bá dúró, kò ní bọ́tìnì tá a tẹ̀. Tá a bá fẹ́ dákẹ́, kò ní bọ́tìnì tá a tẹ̀. Tá a bá jínlẹ̀, kò ní bọ́tìnì tá a tẹ̀. Tá a bá sùn, kò ní bọ́tìnì tá a tẹ̀. Oore yìí pọ̀ tẹ́nìkan ò lè ká. Ṣóore ti pa ń jẹ, oore ti mímu ní, oore gbogbo ń tọ́lọ́wọ́n bá mi ṣe nú ayé wa yìí. Lan tuhsuha, a lè ṣòǹkà rẹ̀ o. Èyí tọ́lọ́run ṣe nú ayé mi ò lè ká o. Èyí tọ́lọ́run ṣe nú ayé rẹ̀ ò lè ká o. Àfi ká dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ọba yìí, ọba ọlọ́lá ni, ó dá gbogbo nǹkan, kò sí tí ò dá. Ọba yìí wá dá wa lọ́lá pẹ̀lú ká máa jẹ́ mùsùlùmí. Torí bẹ́ẹ̀ yẹn ò bá jẹ́ mùsùlùmí, ó yẹ kó máa kábàámọ̀ kó sì máa sunkún. Àmọ́ ńgbà tọ́ba mi ò bá fi hàn ló fi ń jásí pé àwa náà ìjẹ́ mùsùlùmí wa. Ó tún ní tá a máa dúpẹ́ o. Kò ṣeé ṣe fáàrí o, tọ́ra wa kọ́lá ní fáàrí. Ọlọ́run tó ṣe wá bẹ́ẹ̀ ló ní fáàrí. Torí pé Ọlọ́run ọba méjì sọ fún wa nínú Al-Qur'ani wípé ń sọ fún Ànábì Muhammad, pé sọ fún àwọn àlùmọ̀ rẹ̀ wípé walawla fadlullahi alaykum wa rahmatuhu lattaba'tumu shaytana illa qalila. Lawla fadlullahi, tí ì bá ṣe ọlá Ọlọ́run, wa rahmatuhu alaykum, àtàánú rẹ̀ tó bá mi ṣe fẹ́yìn tẹ́ ń jẹ́ mùsùlùmí ni, lattaba'tumu shaytana, èṣùlẹ̀ bá tẹ̀lé, ìlànà èṣùlẹ̀ bá máa rìn, oúnjẹ èṣùlẹ̀ bá máa jẹ, ìrìn èṣùlẹ̀ bá máa wò, ìjókòó èṣùlẹ̀ bá máa jókòó, illa qalila, àfàwọn èèyàn díẹ̀. Ọlọ́run wá kádàrá káwa náà wà nú èèyàn díẹ̀ yẹn, ó ti mọ̀ pé fadluhu wa rahmatuhu, ọlá rẹ̀ àtàánú ẹ̀ náà ni. Kí wá lọ́lá rẹ̀ náà? Al-Qur'an àtànà Muhammad, Al-Qur'an àti Islam. Ọlọ́run wa ń bẹ̀ ọ́, à ń rọ̀ ọ́, àmọ́ lóore o, adúpẹ́ Islam o, ọlọ́mọ yọ wá kú mbẹ́ o. In tí ó dé tá a sọ pé àṣẹ mọ́, ọlọ́mọ jò wọlé tọ̀ wá, wọ́n sì jò wọlé tèmi àti wọ́n náà. Ojú tá a fi ń ríra wa, tá a fi ń wúra wa, ojú yìí náà lọ́ba ara o, ọlọ́mọ gbà lọ́wọ́ wa, kó sì ju àánú wa. Léyà ló kù sí dẹ̀dẹ̀ yìí, àmẹ́ tí ó ṣe, àmẹ́ tí ò ní ṣe, àmọ́ lọ́n dákun má ṣe lé ìwọ̀ fẹ́mi àti wọ́n náà. بأكل أي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. Ọlọ́run yìí náà lọ́ba tó wá dá ọlá lórí àwọn apá kan nínú tó dá kó máa jẹ́ ọlá lórí àwọn àmì. Ó dá ọlá yìí lórí àwọn ọmọ ẹ̀dá ènìyàn, ó fi wá ṣọba. Ó dá ọlá fún wa pẹ̀lú mímọ́, ó dá ọlá fún wa pẹ̀lú kó jásí pé wọ́n láàmú ẹjọba lórí gbogbo ntọ́ba mi dá, ó sì gbà bẹ́ẹ̀. Ọba yìí ó ṣe bẹ́ẹ̀ pẹ̀lú ọlá rẹ̀ ni o. Ó wá mú Al-Qur'an, ó ní kó máa jẹ́wé tí ó lọ́lá jù lórí gbogbo òwe tí ń bẹ láyé. Àwa náà ó máa gbọ́ káàkiri, kódà lọ́dọ̀ àwọn tí wọ́n yìí ṣe lẹ́sìn Islam tí wọ́n gbà bẹ́ẹ̀.
ó ní kí ọjọ́ juma kó máa jẹ́ ọjọ́ tó lọ́lá jùlọ láàrin àwọn ọjọ́ ọ̀sẹ̀, ó sì ní kọjọ́ àràfá kó máa jẹ́ ọjọ́ kan tó lọ́lá jùlọ láàrin ọdún kan. Bó ti ní kóru Laylatul Qadri kójú òru tí ó máa lọ́lá ju gbogbo òru tó kù lọ. Gbogbo nǹkan yìí náà Ọlọ́run wa kó sínú Islam, oore ló fi ṣe fún wa. Látara bá ní àwa tọrọ kẹ́gẹ̀ fún ẹrú rẹ̀ òjíṣẹ́ rẹ̀ Adam Muhammad sallallahu alayhi wa sallam, ẹni tó gbé dìde fún wa kó máa jẹ́ ìkẹ́ kó sì máa jẹ́ àánú. Ọlọ́run bá wa kẹ́, kó sì bá wa kẹ́ àwọn ará ilé ẹ̀, kó bá wa kẹ́ àwọn àjọ rẹ̀, kó bá wa kẹ́ àwọn mùsùlùmí tí wọ́n bá lò gbà, àwọn tí wọ́n dé lẹ́yìn rẹ̀ tó fi wá dọ́dọ̀ àwa náà, àtàwọn tí wọ́n tọ orí pa wọn níjọ́ tí wọ́n ti lọ lórí ìlànà dáadáa. Ọlọ́run bá wa kẹ́ wọn tó fi dórí Maulana Al-Sheikh Adam Abdullahi Al-Aluri Al-Allamatu As-Sudani rahmatullahi alayhi wa ala walidayhi wa ala ulamaihi. Ọlọ́run bá wa kẹ́ Sheikhana Adam, Sheikhuna Kamaluddin, Sheikhuna Tajul Adab, Sheikhuna Yusuf Al-Ibaji, Sheikhuna Sheikhul Muzammil. Ọlọ́run bá wa kẹ́ gbogbo wọn àtàwọn àfáà tó ti lọ tó fi wá dórí Maulana Fadilatu Sheikh Mustafa Zubrul Sunusi rahmatullahi alayhi wa Sheikh Muhsin Edu Al-Ekpawi Al-Markazi wa Sheikh Abdulatif Amuni Al-Ekpawi Al-Markazi wa Sheikh Jirjisu Akodo Al-Ekpawi Al-Markazi. Ọlọ́run bá wa kẹ́ wọn àti gbogbo àwọn àfáà wa. Maulana Mudirul Markaz adama Allahu ayatahu wa dawlatahu ya Rabbal alamin. Ọlọ́run dákun járí bàbá náà pẹ́ pẹ̀lú àlàáfíà, ẹ̀mí gígùn, ìdẹ̀ra. Ọlọ́run bá wa ṣe fún wọn. Gbogbo ẹni tí ń fẹ́ kó rí bẹ́ẹ̀ Ọlọ́run jó rí bẹ́ẹ̀ fáwọn náà. La ilaha illallah. Masha Allah. A tún fi àsìkò yìí a fi ń ṣàdúà fún bàbá wa Muhammad Shafa'i, bàbá wa Olúẹ̀pẹ́ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ lọlé. Ọlọ́run jọ̀ọ́ bá àánú Ọlọ́run pàdé, Ọlọ́run jọ̀ọ́ bá bínú Ọlọ́run pàdé. Ibi tí wọ́n kù sí Ọlọ́run bá wa tún wọn ṣe lọ́dọ̀ rẹ̀, bá wa gbà wọ́n lẹ́rù rẹ̀. Ayé wọ́n mọ̀ pé èèyàn dáadáa ni wọ́n, Ọlọ́run jọ̀ọ́ dá lọ́dọ̀ rẹ̀. Àlùjánnà rẹ̀ bá wa fi ṣe sàárà fún wọn. Àwọn tó wá kú nílẹ̀ Ọlọ́run ṣíjú àánú wa. Gbogbo community náà lápapọ̀ Olúwa Ọlọ́run dákun má ṣe kú náà lákùfà fún wọn. Ọlọ́run dákun ṣàánú fún wa o. Wala hawla wala quwwata illa billah. Naam. Mo wá sálámà sẹ́yìn ọmọ ìyá wa pé assalamu alaikum warahmatullahi wabarakatuh. Kí la fẹ́ bára wa sọ̀rọ̀ lé lórí? Òun náà ni ojúṣe mùsùlùmí lọ́jọ́ Iléyá tó papọ̀ márùn ọjọ́ Júmà pàápín tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí náà ni. Kò ní ìdíkà ẹ̀ṣẹ̀ máa sọ̀rọ̀ fún wa pé irú ẹran wo ni ká pa, báwo la ṣe pẹran, báwo la ṣe kẹ́rìn, gbogbo eléyìí tí wà màálùm. Èyí tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí náà ni wípé báwo ni mùsùlùmí ó ti ṣe lọ́jọ́ Iléyá yìí tó papọ̀ mọ́jọ́ Júmà yìí. A rí pé níta máa ń sábà gbọ́ lọ́dọ̀ àwọn àfáà lọ́jọ́ tó ti pẹ́ náà ni wípé ọjọ́ Júmà yìí tó bá ti lé ọjọ́ Iléyá tó bá papọ̀ mọ́jọ́ Júmà tàbọ́jọ́ ìtúnú àwẹ̀ tó bá ṣàjọjọ́ ọdún mùsùlùmí, ìmà Eidul Fitr wa ìmà Eidul Adha, ìbá jẹ́ ọdún ìtúnú àwẹ̀ ni, ìbá sì jẹ́ ọdún ìpẹran náà ni, tó bá ti lè papọ̀ mọ́jọ́ Júmà. Ìta máa ń sábà gbọ́ lọ́dọ̀ àwọn àfáà náà ni wípé wọ́n á ní tá a bá ti kírun Júmà, ìrun tá a bá ti kírun Ìdí, wọ́n ní kò tún ṣe túláàsì mọ́ ká tún lọ kí Jímà. Ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́? Eléyìí náà ni mo fẹ́ ká jọ gbìyànjú ká ṣàgbéyẹ̀wò lé lórí láàrin ìṣẹ́jú díẹ̀. Torí pé àkọ́kọ́ ni pé Islam ẹ̀sìn Ọlọ́run ni o, kìí ṣẹ̀sìn Adam Muhammad. Ọlọ́run bá fi rán Muhammad sí wa ní. Torí pé ẹ̀sìn yẹn ń bẹ tẹ́lẹ̀ kí Muhammad ó tó dé. Wọ́n ti ń ṣe kí wọ́n tó bí bàbá rẹ̀, kán tó bí ìyá rẹ̀, kán tó bí àwọn àrán rẹ̀. Torí pé ẹ̀sìn yìí náà ni Ànábì Ibrahim ṣe títí tó bẹ lọ́hùn pé mi ò fẹ́ kẹ́sìn yóò parẹ́, ló fi wá tọrọ Muhammad fúnra rẹ̀. Nígbà Ọlọ́run bá sọ fún àwọn Al-Qur'an wípé wa idh yarfa' Ibrahimu al-qawa'ida min al-bayti wa Ismaila. Ìran Muhammad létí, ìwọ náà rántí nígbà tí Ibrahimu
yarfa'il qawa'ida níjọ́ tóun náà ń gbé àwọn òpó lè nì sókè wa Ismaila àti Ismailu ọmọ rẹ̀ níjọ́ náà tí wọ́n ń sọ lọ́rọ̀ náà ní pé Rabbana ìrọ̀ Ọlọ́run bá wa taqabbal minna innaka antas sami' ó ṣáà lọ bẹ́ẹ̀ pé Rabbana ìrọ̀ Ọlọ́run taqabbal minna gbà lọ́wọ́ wa. Ìyẹn túmọ̀ sí pé èèyàn ò gbọ́dọ̀ máa ṣe nǹkan láyé kọkàn rẹ̀ wá balẹ̀ p'Ọlọ́run ti gbà á ó tún máa bẹ́ẹ̀ ni ló fi já sí pé ńgbà tá a bá fẹ́ kírun wọ́n ń pe du'awu kan ní du'awul iftitahiyya lis-salati àdúà tí wọ́n máa fi ṣírun ó rí pé àdúà náà ń bẹ pé nínú àdúà yẹn ó rí pé àwọn kan wà tó wà ma'thurat tí wọ́n sọ fún wa pé Allahumma ba'id bayni ìyẹn túmọ̀ sí pé ba'da takbiratil ihram lẹ́yìn ìgbà tá a bá ṣe takbira alákọ̀ọ́kọ́ ká tó bẹ̀rẹ̀ Fatiha ni wọ́n máa ṣàdúà yẹn أني اللهم باعد بيني وبين خطاياي كما باعدت بين المشرق والمغرب eléyìí ló gbajúmọ̀ lọ́dọ̀ àwọn sunniya àmì èyí tó lọ́lá jù àwọn míì náà wà bẹ́ẹ̀ èyí tó lọ́lá jù ní àdúrà yìí náà lèyí táwọn jama Ahmadiyya máa ń ṣe ó rí pé bí mo ti wí ní ìṣẹ̀lẹ̀ tí ní Ahmadiyya ní o bí wọ́n ti pariwo ń jọ sí pé Shia ní o ń gbòyà wọn ní orientalist ní o ngbóyá wọn ní agbẹnusọ àwọn Sufi ní ó bí wọ́n ti máa pín ọ káàkiri lódiwọ̀n tó bá ń sọ tí ó táwọn èèyàn lọ́rùn nù ni èyí tó jù ní pé kéèyàn sọ tó tẹ́ ọba rẹ̀ lọ́rùn èèyàn wá gbákògbà kò sí tó kàn wọ́ trípọ́lọ́wọ́n bá ti jóyé wáyé pé ma alayka illa al-balagh kò sí tó kàn Ànábì kọjá kó jíṣẹ́ wa ma ala rasuli illa al-balaghul mubin ojúṣe òjíṣẹ́ ni kó jíṣẹ́ àwọn èèyàn àgbà àwọn àgbà kò kan tọ́rọ Ọlọ́run mẹ́ni tí ó gbà ó sì mẹ́ni tí ò ní gbà Ọlọ́run ní máa jẹ́ kí ó bọ́ sí ọkàn ẹni tí ó gbà àtẹni tí ò ní gbà òun náà ni ó ṣiṣẹ́ nínú méjèèjì Ọlọ́run dákun jẹ́ àgbà òtítọ́ ká sì gbà tọ́lọ́run kó rí pé èyí táwọn Ṣíà máa ń ṣe ló tọ́tù jù nítorí pé àwọn ọmọ àyà Kùránì làwọn ń lò léyìí tó ní Allahumma inni wajjahtu wajhiya lilladhi fatara as-samawati wal arda hanifan la sharika lahu wa bidhalika umirtu wa ana awwalul muslimina inna salati wa nusuki wa mahyaya wa mamati lillahi rabbil alamin bóyá ló ṣe wá pé la sharika lahu wa bidhalika umirtu wa ana awwalul muslimin so rabbana taqabbal minna innaka antas sami'ul alim èyàn tún máa wí bẹ́ẹ̀ tí ó bá kírun èyí tó dáa jù nù èmi náà wà tó jẹ́ pé wọ́n lá Nábì máa wí pé Allahumma ba'id bayni wa bayna khataayaya kama ba'adta bayna al-mashriqi wal-maghribi àmì yìí táwọn Ahmadiyya máa lò yẹn òun ló dáa jù torí òun ló lọ lájú kọ́lọ̀ ń kó ṣíjú àánú wa ibi mo wá fẹ́ lọ ní wípé àwọn àní tí ìrun jimá tó bá lọ papọ̀ mọ́jọ́ léyà tàbọ́jọ́ léyà papọ̀ mọ́jọ́ jímọ̀ àwọn àfáàn tó gbájúmọ̀ ní pé wọ́n á ní tọ́ àgbọ́dọ̀ kí tá bá ti lọ kírun Eid ìyẹn náà ti tó fọ́nà jímọ̀ náà ni pé ìrun jímọ̀ èyí ṣe ọ̀rọ̀ ìyàmọ́ eléyìí ló gbájúmọ̀ ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ẹ wá já àjọ lọ sínú ọ̀rọ̀ káwa náà jọ lọ wo ọ̀rọ̀ Ọlọ́run lọ́dọ̀ àwọn àfáà tí wọ́n jìdò gbogbo wa náà tí ò sẹ́ni tí ò mọ̀ bẹ́ẹ̀ pé salatul jumu'ati wajibatun ìrun jímọ̀ ọ̀ranyàn ni fún gbogbo ẹni tí ń bá ń jẹ́ mùsùlùmí wa salatul eid ìrun ìdì sunnatun mustahab patun lọ́dọ̀ àwọn kan àṣà kan tá a fẹ́ ni àwọn kan sọ wípé àṣà kan máa àkàdà tún tí wọ́n kan pápítọ́ ká ṣe bí ọ̀ranyàn náà ni náà àmì tó dájú ni pé kìí ṣọ̀ranyàn àkọ́kọ́ ni pé a rí àyà fún ìrun Jímọ̀ nínú Al-Qur'an kódà ní súra tó ń jẹ́ Suratul Jumu'ah nínú Al-Qur'an ó rí pé tá a bá wò pé kí là ń pè ní al-Eid ìntà ń pè ní al-Eid òun náà ni al-farahu
ká dunnú ká yọ̀ wal aklu ká jẹ wa shurbu ká sì mu ìta ń pè lọ́dún nù ọjọ́ táwọn èèyàn máa yà sọ́tọ̀ gẹ́gẹ́ bí ọjọ́ dùnnú wọ́n jẹ wọ́n mu lọ́jọ́ tá ń pè ní Eid in tó sì fi mà bẹ́ẹ̀ ni pé tó bá lọ sínú Suratul Ma'idah a rí pé Ọlọ́run bá lo kalimatul Eid tó fi mà pé in tá ń pè ní Eid gangan in tó ní í ṣe pẹ̀lú ká jẹ ká mu kínú wá dùn ọjọ́ tí èèyàn máa yọ̀ tí ó ṣe falala lọ́jọ́ tí wọ́n ń pè bẹ́ẹ̀ tó bá wọnú Al-Qur'an ní Suratul Ma'idah ó rí wípé nínú àyà 114 qala Isa ibnu Maryama ọlọ́ni Isa ọmọ Maria sọ wípé kí ló sì fà tó fi sọ bẹ́ẹ̀ náà ni wípé tá bá padà sókè ọlọ́ni idh qala al-hawariyuna nígbàtí àwọn ọmọ ẹlẹ́yìn Musa àwọn àpọ́stélì rẹ̀ wọ́n sọ pé ya Isa ìrẹ Isa ibn Maryama hal yastati'u rabbuka ìjọlọ́wọ́n bá rẹ̀ ní kápá ìjọ lágbára an yunzila alayna ma'idatan minas sama'i kó sọ tébù oúnjẹ kalẹ̀ fún wa kó sọ tébù oúnjẹ kan kalẹ̀ fún wa láti sánmà qala taqullaha ó sì sọ fún wa pé ẹ bẹ̀rù Ọlọ́run in kuntum mu'minina tó bá pẹ́ lóòótọ́ lẹ ti nígbàgbọ́ nú Ọlọ́run tó ráwọn tí ń béèrè yẹn èyí ṣe káfìrí wọ́n wá dáhùn wípé qalu Ọlọ́run ni wọ́n sọ pé nuridu an na'kula minha in tó kàn tá kàn gbàlérò ni pé àwa náà fẹ́ máa jẹ mẹ́ẹ̀ wa tatma'inna qulubuna àti kọ́kàn wa ó lè balẹ̀ sí bí irú tànábì Ibrahim níjọ́ tó ń sọ yí pé arini kayfa tuhyil mauta ìrẹ́ Ọlọ́run dákun mo fẹ́ kó fi hàn mí bó tí máa sọ ẹni tó ti kú dá láyé tọ́lọ́run bi léèrè pé awalam tu'min ṣé wò tún wá gbà mí gbọ́ ni qala bala onírárá o kìí ṣe pé mi ò gbà ọ gbọ́ o bal litatma'inna qalbi kọ́kàn mi ó tún lè balẹ̀ sí ni o àwọn ènìyàn náà ti gbọ́ Ọlọ́run gbọ́ àwọn náà wá nínú rídò àndà àkúlẹ̀ mi ni ha agbálérò ká máa jẹ́ mẹ́ lórí tébù ní ká máa fi jẹun wa tatma'inna qulubuna kọ́kàn wa ó tún lè balẹ̀ pé ọba tá a gbàgbọ́ yóò ṣe dáwọ̀ wa na'lamu an qad saddaqtana àwa náà sì mọ̀ pé an qad saddaqtana ìwọ náà sì mọ̀ wá lódodo wípé àwa náà nígbàgbọ́ nú Ọlọ́run káwa náà ká tún lè gbàgbọ́ dodo ni kí wọ́n náà sì lè mọ̀ pé tọ́ orí òdodo làwa náà wà wa nakuna alayha mina shahidina káwa náà lè máa jẹ́rìí fáwọn èèyàn pé tọ́ ká lè máa polongo Ọlọ́run káàkiri wọ́n jẹ́ kó yé Ísáàkì ìwọ náà mọ̀ pé lótìtọ́ àgbà ọgbọ́ o ìwọ náà sì nígbàgbọ́ nú wa so Ìsá wá sọ fọ́lọ́run wípé Allahumma ìrẹ́ Ọlọ́run Rabbana anzila alayna ma'idatan minas sama'i Ọlọ́run dákun ṣọ́tẹ́bù kankalẹ̀ láti sánmà takunu lana kó máa jẹ́ fún wa Eidan àjọ̀dún ká máa fi ọjọ́ tó sọ kalẹ̀ ní ká máa fi rántí pé ọjọ́ ọdún ni fún wa o Eidan lẹ́ awwalina kó máa jẹ́ ọdún fáwọn tí wọ́n kọjá wa akhirina àtàwọn tí ń bọ̀ lẹ́yìn wa kí ọjọ́ nìna ní kó jẹ́ kọ́ tébù ní kó fi sí wa ayatan minka kó sì máa jẹ́ àmì látọ̀dọ̀ rẹ̀ àti ìta yóò máa tọ́ka sí pé Ọlọ́run tó ṣe báyìí warzuqna wá ṣe jíjẹ mímu fún wa anta khairu arrasikina torí wọ́n lọ́ba tó dájú níbi ká ṣe jíjẹ mímu fún yàn Ọlọ́run sì ní inni munazzilu alaykum ń sọ kalẹ̀ fún yín
àmọ́ faman yakfur ba'du minkum ẹni bá tún kọ̀ tèmi lẹ́yìn tí mo sọ kalẹ̀ yìí u'adhibuhu 'adhaban máa jẹ́ níyà kan la u'adhibuhu ahadan minal 'alamina tí mi ò tí fi rú yà bẹ́ẹ̀ jẹ nìkan rí nínú ẹ̀dá ayé. Naam, káwọ́kọ́ mọ̀ pé ń tà ń pè lọ́dún náà ni ọjọ́ jíjẹ ọjọ́ mímu tá a yà kalẹ̀. Àwọn alọ́jọ́ ọdún ìtúnu àwẹ̀, alọ́jọ́ ọdún iléyá. Gbogbo ọdún Islam a máa lọ ìdù láti lọ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ìyẹn ni pé a lọ ṣe náfílà láti dúpẹ́. Naam, àyà wa ń bẹ nínú Al-Qur'anu fún ìrun ojúmọ́, àyà ò sí fún ìrun ìdù. Tí túmọ̀ sí pé ìrun jímọ̀ yẹn ìrun ọ̀ranyàn ni, ìrun ìdí yẹn náfílà ni, tatawwu ni, béèyàn ò kí kìí ṣe pọ́ọ̀ràn kan bẹ fún tó fẹ́ dá lọ́dọ̀ Ọlọ́run. Àmọ́ béèyàn ò bá kí jímọ̀ ó dáràn. Àyàfi tí di kan tó jẹ́ nínú ìnira tó mú ẹ̀dá tẹ́dá lè fi rí àwáwí nìkan ló kù. Kí l'Ọlọ́run wá sọ fún anu Suratul Jumu'ah? Ọlọ́run wá ní yá ayyuhal ladhina amanu, ṣorí nida'ul imani ni, ìpèpè àwọn ẹni tí wọ́n nígbàgbọ́ nú Ọlọ́run tí wọ́n gbọ́dọ̀ fi ṣeré. Ó ní yá ayyuhal ladhina amanu, mo pè yín tẹ́ nígbàgbọ́ nínú Ọlọ́run. Idha nudiya lis-salati min yawmil jumu'ati, nígbà tẹ́ bá ti lè gbọ́ tí wọ́n pè run lọ́jọ́ Jímọ̀, fasa'aw ila dhikrillahi, ẹ tètè lọ ibi tẹ́ ti sin lọ́hun, ẹ lọ ibi tẹ́ ti lọ rántí Ọlọ́run. Dharul bay'a, gbogbo ń tẹ́ bá ń ṣe ní kẹ́ pàtì, ẹ fi títà alẹ́, ẹ fi ríra alẹ́. Torí pé ó mọ̀ pé láwọn ọjọ́ ilẹ̀ òfo títà ríra ó máa díyàn lọ́wọ́. Ó wá ní dhalikum khayrun lakum, kẹ́ ṣe bẹ́ẹ̀. Kí l'Ọlọ́run fẹ́ ló mẹ́ pé gbogbo ń tẹ́ bá ń ṣe ní kẹ́ pàtì, ìyẹn náà ló bí ẹ fi ríra alẹ́, ẹ fi títà alẹ́. Dhalikum khayrun lakum, èyí ní ṣíṣe bẹ́ẹ̀ ló lóore fún yín. In kuntum ta'lamuna, tó bá jásí pé ẹ bá mà ní. A wá rí pé áyà yìí al-amru 'amun bi dalilin qat'iyyin. A rí pé àṣẹ kan ni tó jẹ́ amrun 'amun, àṣẹ tó kálékákó, àṣẹ tó Ọlọ́run pa fún gbogbo ẹni tí ń bá ń jẹ́ mùmínì bi dalilin qat'iyyin, pẹ̀lú ẹ̀rí tó jásí pé ó ti gé hán tẹ́nìkan ò tún gbọ́dọ̀ bójú ẹ̀yìn lórí ẹ̀ mọ́. Wala dalilun ala takhsisihi, kò wá sí ẹ̀rí kan tó fún wa ní ẹ̀ṣà pé ọjọ́ kan o àyàfọ́jọ́ kan, àyàfọ́jọ́ kan, bóyá àyàfọ́jọ́ iléyá àbáyàfọ́jọ́ ìtúnu àwẹ̀ tọ́lọ́run bá kádàrá kó bọ́ sọ́jọ́ Jímọ̀. Ọlọ́run ò fi takhsis sí. Ìdí nìyẹn tó fi já sí pé àwọn jumhur fuqaha, àwọn àgbáríjọpọ̀ àwọn àfá alágbọ́yé al-Hanafiyya tó jẹ́ ti Hanafiya wal-Malikiyya, tí wọ́n jáwọn tí wọ́n ń tẹ̀lé Imam Maliki lórí ìlànà tó tọ́, wa Shafi'iyya àtàwọn tí wọ́n ń tẹ̀lé Imam Shafi'i, ila anna al-jum'ata la tasqutu bihalin. Àwọn èèyàn gbà yí pé ìrun Jímọ̀ yìí kò gbọdọ̀ bọ́ mọ́ èèyàn lọ́wọ́ bihalin, pẹ̀lú ìṣesí kan nínú ìṣesí. Ìrun Jímọ̀ gbọdọ̀ sí kí ni o, la tasqutu, kò gbọdọ̀ bọ́. Bal hiya wajibatun fi haqqi kulli muslimin. Wọ́n gbà àwọn pé ìmáàmù mẹ́ta ló gbajúmọ̀ láwọn ìmáàmù tí wọ́n kọ́ ṣáájú lẹ́yìn táwọn sàhábà, àwọn tábì'in táàmà lẹ́yìn wọn. Abu Hanifa wal imam Malik wal imam Shafi'i wal imam Ahmad bin Hanbal. Àwọn mẹ́ta nínú wọn, Shafi'i, Hanafi, Maliki, ni wọ́n dúró lórí pé ìrun Jímọ̀ ò gbọdọ̀ bọ́ mọ́ èèyàn lọ́wọ́ bihalin, lábẹ́ bí tí wọ́n jẹ́.
bal hiya wajibatun fi haqqi muslimin ọ̀ranyàn ni fún mùsùlùmí tí ó gbọ́dọ̀ torí kíní kan fílẹ̀ àyàfi àwáwí tó bá jẹ́ tọlọ́hun tó fi gbàyàn láàyè nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí Imam Hanbali nìkan ló gbà wípé ọjọ́ ọdún tó bá bọ́ sọ́jọ́ Jímọ̀ pé tá bá ti kírun Ìdí ó ti tó tá sì mọ̀ wípé Ahmad ibn Hanbali mazhabu ẹ̀ náà ni mazhabu àwọn al-Wahabiyya wa Salafiyya mazhabu wọn nù ẹ̀rí pé ní tẹ́mọ̀ sábà gbọ́lọ́dọ̀ wọn náà ni wípé béèyàn bá ti kírun Eid kìí tún ṣe túláàsì mọ́ ní kó kírun Jùmọ̀ àwọn ìmáàmù mẹ́tẹ̀ẹ̀ta wọ́n lọ sórí wípé rárá ọ̀ranyàn ni lábẹ́ bí tí wọ́n rí wastadallu bi hadith Nu'man bun Bashir kí wá ládìsù tí wọ́n gbára lé kí lọ́rọ̀ tán gbára lé òun náà ni ọ̀rọ̀ kan tó wá látọ̀dọ̀ An-Nu'man bun Bashir qal tó jẹ́ kó yé wa wípé kana Rasulullahi sallallahu alayhi wa sallam yaqra'u fil 'idayni wa fil jum'ati bisabbih isma rabbikal a'la wa bihal ataka hadithul ghashiyah wala nabi Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ló jẹ́ ni tí máa kà nínú ìran Eid méjèèjì Eidul Adha wa Eidul Fitri wa fil jum'ati àti lọ́jọ́ Jímọ̀ Ànábì máa sábà ka sabbih isma rabbikal a'la adama ka al ataka hadithu al ghashiyah qal afawa tẹ̀síwájú ó wá ní wa idha ijtama'a al Eid wal jum'ah idha ijtama'a al Eid wal jum'ah àmọ́ tí Eid ọdún ìrun ọdún àti Juma tó bá wá papọ̀ fi yawmin wahid sọ́jọ́ kẹpẹrẹ yaqra'u bihima aidan fi salatayn súra yìí náà ní mẹ́ka nínú ní méjèèjì yóò ká nínú ọ̀nà Ìdù yóò tún ká nínú Jímọ̀ tó bọ́ sọ́jọ́ kan náà lẹ́yìn tí ń túmọ̀ sí pé Ànábì máa fi ìrun Jímọ̀ lẹ̀ nítorí nǹkan kan bẹ́ẹ̀ làwọn sahaba al-kiram radiyallahu anhum gbọ́ àdísù ilẹ̀ kan sí An-Nu'man ibn Bashir wọ́n ní kana Rasulullahi sallallahu alayhi wa sallam yaqra'u fil 'idayni wa fil jum'ah wọ́n lá Nábì a máa kà nínú ọ̀rọ̀ Eid méjèèjì adẹ̀ tún máa kà nínú ọ̀rọ̀ Juma náà sabbisma rabbikal a'la a máa kà a sì máa ka al ataka hadithu al ghashiyah lápèjúwe ó lè ka sabbisma rabbikal a'la nínú rákà àkọ́kọ́ kó ka sabbisma al ataka hadithu al ghashiyah nínú rákà ẹlẹ́ẹ̀kejì gẹ́bù jẹ́ pé ń gbà mí náà a máa ka súrátù Qaf nínú Juma naam Ànábì a máa ka bẹ́ẹ̀ wọ́n idha ijtama'a al-'Eid wal-Jum'atu fi yawmin wahid àmọ́ tí ìrun Eid àti Juma tọ́dún àti Jímọ̀ bá wá papọ̀ sọ́jọ́ kan náà yaqra'u bihima aidan fi salatayn a máa ka méjèèjì nínú àwọn àrùn méjèèjì èyí ń túmọ̀ sí pé ní yóò ká nírun Eid yóò sì tún ká nínú ìrun Juma lọ́jọ́ kan náà hadithu yìí hadithun sahihun fi sahihi Muslim in bẹ̀bẹ̀ nínú sahihi Muslim tá bá lọ ka hadith 878 hadithu yẹn àbá ń bẹ̀ ìyẹn túmọ̀ sí pé ń ta fẹ́ gbọ́yé nínú ọ̀rọ̀ tá mú wá iná di pé Eid àtọjọ́ Jímọ̀ tí méjèèjì bá papọ̀ ala ahdi Rasulillah sallallahu alayhi wa sallam lójú ayé Ànábì Muhammad salatayn kulayhima yẹn pé yóò kí ìrun méjèèjì yóò kí ìrun Eid yóò sì kí ìrun Jímọ̀ nínú ìrun kankan ni yóò sì kí wọn lásìkò rẹ̀ lam yatruku wahidatan minha kò ní fi kan lẹ̀ fún kan láì má ṣe báwọn èèyàn bá sì lẹ́rìí kan tó sọ fún wa pé Ànábì ti kírun Eid kò wá kírun Jímọ̀
àwọn tí wọ́n bá ládìsù lọ́dọ̀ wọn lè fún wa àmì tó jájú ní pé kò sákọọ́lẹ̀ rẹ̀ àkọọ́lẹ̀ ní pé ànábì akírun ìdù yóò sì kírun jímà wọ́n dẹ̀ ń sọ fún wa pé lakum fi rasulillahi uswatun hasanatun liman kana yarju Allaha wal yawmal akhira wa dhakara Allaha kathira ìtàn àfà máa sábà sọ fún wa nù ni pé yín bẹ fún yín o lára òjíṣẹ́ Ọlọ́run uswatun hasana àwòkọ́ṣe rere liman kana yarju Allaha fẹ́ni tí ń bá ń retí ìyọ́nú Ọlọ́run wal yawmal akhira tó sì nírètí kọjọ́ kẹ́yìn ó dáa fún wa dhakara Allaha kathira kó sì jẹ́ni tí ó máa rántí Ọlọ́run púpọ̀ sunna Ànábì Muhammad yẹn sallallahu alayhi wa sallam wa hamma madhhabu al-Malikiyya kama fi al-Mudawwana tabawa wa sọ pé a ti sọ ìṣesí Ànábì Muhammad ìlànà Ànábì Muhammad lágbọ́n sọ pé a sọ pé àwọn ìmáàmù mẹ́ta táwọn àfáà máa ń sábà mú pé a mazhabu al-Malikiyya mazhabu Shafi'iyya mazhabu Hanafiyya mazhabu Hanbaliyya aw mazhabu al-Hanabila èyí tó bá pè mẹ́ àwọn ìmáàmù yìí náà ló gbajúmọ̀ táwọn èèyàn máa ń mú kal-mazhab òun tẹ̀lé ìmáàmù Shafi'i àmọ́ gbogbo wọn náà ẹ̀yìn Ànábì Muhammad wọ́n wà sallallahu alayhi wa sallam na'am sunnu Ànábì Muhammad yẹn idha ijtama'a al-'eid ma'a al-jum'ah salla kulla imam tí nu jímà àti Eid bá papọ̀ méjèèjì l'Ànábì òkè yóò sì kíkó wá lásìkò ní kálukú yóò kírun Eid lásìkò rẹ̀ yóò sì kírun jùmọ̀ ní àsìkò rẹ̀ fahadhihi sunnatu rasulina Muhammadin sallallahu alayhi wa sallam kolomba wa kí Ànábì àtàwọn sahaba al-kiram àtàwọn ẹni Ọlọ́run tí wọ́n kọjá lọ tá bá lọ sínú madhhab al-Malikiyya tá bá lọ ka bó ti wà nú al-Mudawwana ma qawlu Malik wọ́n béèrè pé kí ni Imam Malik wí idha ijtama'a al-adha wal-jum'ah tí ọjọ́ iléyá àti jùmọ̀ bá papọ̀ awil fitr wal-jum'ah àtọ́ àbọ́jọ́ ọ̀túnú àwẹ̀ pẹ̀lú jùmọ̀ tó bá papọ̀ fa salla rajulun min ahli al-hadar al-'eid ma'a al-imam thumma arada an la yashhad al-jum'ah hal yad'u dhalika an ushu'udahu salat al-'eid ma wajaba alayhi min ityan al-jum'ah wọ́n béèrè ìbéèrè bẹ́ẹ̀ wọ́n ní kí ni Imam Malik kí ló sọ tí ọjọ́ léyá tàbọ́jọ́ ìtùnú tó bá papọ̀ mọ́jọ́ jímà fa salla rajulun min al-hadar al-'eid tí ẹnìkan nínú àwọn aráàlú ó kírun ìdù pẹ̀lú imam thumma arada alla yashhad al-jum'ah ó sì lérò yí pé nínú èrò rẹ̀ ó gbà lérò pé òun ò ní kírun jùmọ̀ hal yad'u dhalika an ushudahu salata al-'eid ma wajaba alayhi min ityan al-jum'ah ìjẹ́ àti ẹ̀lẹ́ ìgbà wọlé nígbò tí kírun ìdù nì pé ìrun kó wá kírun jímọ̀ kìí ṣọ̀rọ̀ yẹn fún mọ́ qala la àfáà ní rárá o jawabu Imam Malik ni pé la rárá wọ́n ni wa kana yaqul wọ́n ni tí Imam Malik máa sọ rẹ̀ o wọ́n ni la yad'u anhu dhalika ma wajaba alayhi min ityan al-jum'ah kíkírun ìdù tí ẹni nílọ kíyẹ ògbọ́ la yad'u anhu kò gbà kúrò lọ́wọ́ ẹ̀ èyí tí ń jẹ́ ọ̀ranyàn fún tó jẹ́rùn jímà ní ìtumọ̀ rẹ̀ ni pé ẹnìkan ti lọ kí ìdù ni o káwá ní ìdì tó kíyàn o kìí ṣọ̀ranyàn fún mọ́ kó kí jímà Imam Malik ní ara kò sí tó jọ bẹ́ẹ̀ qala Malik wá tẹ̀síwájú wọ́n ni walam yablughni anna ahadan adhina li ahli al-awali illa Uthmana Imam Malik ní mi ò gbọ́ rí kò dé tí gbọ́ mi fún gbogbo ohun tí mo lò láyé
Imam Maliki ó sì jẹ́ ìmáàmù ní Medina ni wọ́n fi ń pè ní ìmáàmù Darul Hijra. So ó ní lam yablugni, mi ò gbọ́ rí, kò dé tí gbọ́ mi, anna ahadan, pé ẹnìkan adhina li ahli al-awali illa Uthmana, pé ó yànda àrùn jímọ̀ fáwọn tí ọ̀nà wọn jìn. Bí alápèjúwe lásìkò kan ní ìsìn ìlú Ẹ̀pẹ́ yìí, ìlú kan ní ṣe pé bẹ́ẹ̀ lómi bá fẹ́ kí jímọ̀, ẹ̀yìn ọ̀sà ni ó ti wá, látòdídì Ìdómù ni ó ti wá ní ó wá kí jímọ̀ lẹ́pẹ́. Ẹlòmíì ó ṣeéṣe kó jẹ́ ìrìn máìlì 3 ní orin, oní máìlì 8 ń bẹ, oní máìlì 6 ń bẹ láwọn tí ó wá jímọ̀, kódà lójú ayé Ànábì Muhammad. Imam Maliki ní kò bí ò gbọ́ rí pé ẹnìkan ó yànda fáwọn tí wọ́n ń wá lọ́nà tó jìn yẹn wípé tó bẹ́ẹ̀ bá ti kírun ìdù ó ti tó yín o, kò nídìí kẹ́ padà wá jímọ̀ máa o. Ó ní àyàfi Usmanu nìkan, mi ò gbọ́ rí. Ó ní walam yakun Malik yara alladhi fa'ala Usmana, àti pé Imam Maliki kò rí in tí Usmanu ṣe ní sí pé bó ti lẹ́tọ̀ọ́ ni. Wa kana yara annama wajabata alayhi al-jumu'ah la yada'uha anhu, pé ẹni tó ìrun jímọ̀ tó bá ti jọ́ràn yàn fún, kò sírun kan tó lè gbé ìrun jímọ̀ nìmọ́ lọ́wọ́. ó ní idhnul imam wa in shahida ma'al imam qabla dhalika min yawmihi dhalika 'idan wa balagani dhalika an Maliki. Pé tí ẹni ni o kan wá lẹ́ni yẹn o tó bá ti lè bá imam lọ́jọ́ ìdí ni dhalika 'idan nígbà àpò ti kírun ìdí wa balagani dhalika an Maliki. Tàbálọ́ka al-Mudawwana, tàbálọ́ka volume 1, àbọ̀rọ̀ tí mo ń sọ yìí mbẹ̀. Wọ́n nílé huwa al-mashhuru fil madhhab, eléyìí ló gbajúmọ̀ nínú madhhab Maliki. Qala Sheikh Khalilu, tàbálọ́ka al-Mukhtasar, tàbí pé sí Mukhtasar al-Khalili, atifan al-adhar allati la tusaqitu al-jum'ah, tóun náà fi kún lórí àwa wíwí pé ìrun jùmọ̀ o kò gbọdọ̀ bọ́ mọ́ èèyàn lọ́wọ́. Aw shu'ud 'id, àbí nítorí wípé ìmáàmù yànda, kódà wà ní adhina al-imam, kódà tí ìmáàmù bá yànda. Kódà tá bá lọ katira tá ń pè ní al-Kharashi, òun gbà pé aw shu'ud 'id, tàbí ká ní nítorí pé èèyàn ti bá rún 'id, يعني أنه إذا وافق العيد يوم الجمعة فلا يباح لمن شهد العيد داخل البلد. إن tó gbà lérò ni pé ká wá sọ pé ọjọ́ Jímọ̀ ó papọ̀ mọ́jọ́ ọdún, ká wá ní la yubah, kìí ṣe nǹkan tí wọ́n fẹ́ tó jásí pé ó bá ti láǹfààní kó kí ìdí داخل البلد, bóyá ó wá látẹ̀yìn odi kìí ṣe ní ìlú, wa kharijahu nínú ìlú àbí láti ta, at-takhalluf 'an al-jumu'ah, kẹ́ni ẹ wá pàrún Jímọ̀ jẹ. Wọn àgbà bẹ́ẹ̀ nínú mọ́dhàbù wọn. Kódà wà ní adhina al-imam, kódà tó bá pé ìmáàmù ló sọ bẹ́ẹ̀ fún. Ó ti kírun ìdù o nídìí àti wájí mọ̀mọ́, ẹni yẹn ò gbọdọ̀ tẹ̀lé ìmáàmù, àbí kó tẹ̀lé Ọlọ́run pé ya ayyuhal ladhina amanu idha nudiya lis-salati min yawm al-jumu'ah imma fi yawm al-'id aw fi ghayr al-'id. Ìbájọ́jọ́ ìdí, ìbájọ́jọ́ mi, Ọlọ́run ò ṣe ẹ̀ṣà ọjọ́ kan. Eléyìí tá bá lọ ka tírà tí mo ń sọ yìí, at-takhallufu 'ala al-mashhur idh laysa lahu haqqan la, kìí ṣe ẹ̀tọ́ fún ènìyàn kó wá ya pa àrùn jímọ̀ kó ní nítorí pé ó ti kírun Eid. Tá bá lọ ka volume 2, àbá ń bẹnu Ashiyatul Kharashi ala Mukhtasar Sayyidi Khalili. Bẹ́ẹ̀ na tá bá lọ wo ó wà ń bẹ̀ẹ̀ náà Ashiyatul Adawi ala al-Kharashi. Tá bá lọ ka àfáwà al-Muwafiq, àwọn náà wá dá sí
ambul bashir wọ́n ní ikhtalafa aw ukhtulifa àwọn èèyàn ṣe payẹnu hal lil imam an yadhina liman shahida al-eid mimman ba'udat daruhu amma hal lil jum'a an yaktafi bi shuhud al-eid wọ́n ní wọ́n ṣe yapa ẹnu wípé ìjẹ́ ìmáàmù ó lè yànda fẹ́ni tó wá kírun ìdù látọ̀nà tó jìn ilé rẹ̀ jìn sí jímà kó á sọ pé tọ́ ìdù tó kí yóò ó ti tó fún ọ kò ní ìdíkò wá kírun jùmọ̀má wal mashhur wọ́n lè tó gbajúmọ̀ ní annahu la ya'dhin kò gbọ́dọ̀ fún yàn níyàn dárú ẹ̀ toró nǹkan ló lẹ́sìn ọlọ́run ló ní ọlọ́run tó sì ní kò fi yàn dá sí wala yuntafa'u bi idnihi in adhina àwọn èèyàn ò gbọ́dọ̀ rí pé àǹfààní kankan ń bẹ nínú ìyàndá ní kódà tó bá yàndá fún wọn tá a bá lọ ka at-Taj wal-Iqlil ti wa Mukhtasar Khalil tá a bá lọ ka volume 2 àbáyé ń bẹ in táwọn Màlìkíyà dúólé lórí náà ni ìlànà Ànábì pé fala yasihu pé kò lẹ́tọ̀ọ́ kò sí lálàáfíà idha takhalluf إذن التخلف عن الجمعة مع إذن الإمام إمام يندا يا كوني ديغا جيجي ماما o kò lálàáfíà o fún màmú kan kó sọrú ẹ̀ bẹ́ẹ̀ ni ó sì lálàáfíà fẹ́nìkan kó gbarú ẹ̀ فكيف إذا كان ذلك الإمام يدعو إلى إقامتها ويصدر الفتوى بعدم سكوتها ó ní báwo la ṣe wá rí kí wá ní ta wá rí sí tí ìmáàmù ní tó bá yẹ pé wọ́n wá kí jímọ̀ yẹn ó sì ń dájọ́ fáwọn èèyàn kan fi jímọ̀ yẹn lẹ̀ fáàbí àdí ìlàlà ó rí pé ibi tí mo ṣá ń lọ ni pé wọ́n láwọn kan gbà yí pé la haraj fi tarkil juma wa salatul eid ta'ani aniya wa ana al-imama yukimuha liman ragiba fi salataha wọ́n ti ẹni tẹ́ bá ara àwọn tí wọ́n lọ lórí pé kò sí tó burú kéèyàn fi ìrun jímọ̀ lẹ̀ kó má kí pé ìrun ìdùn ní ó ti tó fún pé ìmáàmù ní tiẹ̀ ojúṣe tiẹ̀ ni pé ó ṣáàrí pé òun kí jímọ̀ fáwọn tí wọ́n bá ṣojú kòkòrò wọ́n fẹ́ kí madhabu yìí madhabu lè ànábìlà ni àwọn ànábìlà ni wọ́n gbà bẹ́ẹ̀ tí ń jẹ́ madhabu àwọn sàlàfíyà àti madhabu àwọn wàhábíyà kì í ṣe pé madhabu kan tó dúró gẹ́gẹ́ bí madhabu Islam wọ́n ní Ibn Qudama rahmatullahi alayhi àwọn wá dá sí tẹ́fì ma pé madhabu àwọn ànábìlà ni àwọn ní inittafaqa eidun fi yawmi jum'atin pé tí ìdù bá papọ̀ mọ́jọ́ jímọ̀ o saqata hudurul jum'a amman salla al-eid Ibn Qudama ó rí pé ànábìlà làwọn lára àwọn ànábìlà ni àwọn gbà wípé tí ọjọ́ ní bá papọ̀ mára wọn ìrun Jímọ̀ ti bọ́ fẹ́ni tó bá ti kírun Eid ànábì ò sọ bẹ́ẹ̀ o tá a bá lọ ka tírà àwọn tí wọ́n pè ní al-Mughni Ibn Qudama tá a bá lọ ka volume 2 torí ẹ̀ lẹ́pẹ́ ní ó agbọ́dọ̀ ṣọ́ra níbi ká máa gbọ́rọ̀ táwọn àfáà bá ti mú ìdájọ́ kan wá ká máa ròyìn pé ìdájọ́ yìí ṣé ó lọ pẹ̀lú àgbékalẹ̀ ànábì ṣé ó lọ pẹ̀lú àgbékalẹ̀ Islam agbọ́dọ̀ ọkọ̀ rò bẹ́ẹ̀ kí lẹ̀ rí tí wọ́n ẹ̀rí tí wọ́n mú wá náà ni hadithu Iyas bun Abi Ramla Ash-Shami wọ́n ló sọ yí pé shahitu Mu'awiyah bun Abi Sufyan wọ́n ní òun kírun pẹ̀lú Mu'awiyah ọmọ Sufyan òun bẹ̀m̀bẹ̀ nígbàtí wọ́n sì kírun tán ẹ máa gbọ́ Mu'awiyah wá ń béèrè lọ́wọ́ Zaidu ọmọ Arqam táwọn àfáà bá ń ṣàlàyé fún wa pé Mu'awiyah tán pẹ̀lú tán ló wà ní Kutabul Wahyi àgbélẹ̀rọ ni o tàwa ní Mu'awiyah pẹ̀lẹ̀ tí ń kọ wáyé fún Ànábì àgbélẹ̀rọ ni o kódà tá bá lọ ka Sharh Muslim ti Nawawi yóò ṣàlàyé fún agbẹ́ rárá o irọ́ ńlá lélẹ́ yìí kò sí tó jọ lọ́dọ̀ àwọn àfáà súnnà fúnra wọn àmáwọn èèyàn máa lọ mọ́ nítorí ìfẹ́ Mu'awiyah àti nítorí pé manhajú Mu'awiyah náà
ó wà nínú mẹ́nájú tí wọ́n gbé wọnú mẹ́nájú lè wà bíyà wọ́n láti fún láwọn pàtàkì kan tó sì lágbára kódà nínú àwọn tí wọ́n gbà yí pé Muawiya yìí a lè pé lẹ́ni tó súnmọ́ nẹ́bì torí pé ọdún amul fatihi ni wọ́n ẹ̀ṣẹ̀ gba Islam òun àti bàbá rẹ̀ bẹ́ẹ̀ làwọn èèyàn rọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ kódà wọ́n ní bàbá rẹ̀ gan ló gbà nínú rìwáyà kan kóhun ò gbà ìyá rẹ̀ òjò gbà ó ń sá kiri ni mo ti ṣàlàyé ọ̀rọ̀ lórí ẹ̀ sẹ́yìn kìí ṣe bẹ̀yẹn gan là ń lọ Muawiya wá ń béèrè lọ́wọ́ Zaid ọmọ Arqam yìí pé ashahidta ma'a Rasulillah 'idayn ijtama'a fi yawmin ìjẹ́ o ti rí pé ìrun Yídì ọdún ó papọ̀ márùn-ún Jímọ̀ fánẹ́bì rí ṣoṣojú ẹ̀rí léyìí tó ń túmọ̀ sí pé Muawiya ò witness irú ẹ̀rí pẹ̀lá nẹ́bì láyé ó wá ń bèèrè lọ́wọ́ Zaid ọmọ Arqam pé ashahidta ma'a Rasulillah 'idayn ijtama'a ìjẹ́ Ọlọ́run ti ẹ̀ kádàrá kí wọn náà ti ẹ̀ wà pẹ̀lá nẹ́bì bóyá tó kírun Yídù tó papọ̀ márùn-ún Jímọ̀ báwo la nẹ́bì ṣe qala na'am àfá yìí níbẹ̀ ni fa kayfa sana'a ó ní báwo la nẹ́bì ṣe qala salla al-'id ó lá nẹ́bì kírun Eid ẹ máa gbọ́ wọ́n ló lá nẹ́bì kírun Eid thumma rakhasa fil jumu'ah lẹ́yìn yẹn ó ṣàwá mójú kúrò fáwọn èèyàn níbi ìrun Jímọ̀ fa qala ó lá nẹ́bì sọ pé man sha'a an yusalli falyusalli ẹni bá fẹ́ láti kí kó kí ẹ máa gbọ́ ànábì ó wá sọ pé ẹni bá fẹ́ láti kí kó kí ní ìtọ́lọ̀ sọ pé ya ayyuhal ladhina amanu idha nudiya lis-salati min yawmil jumu'ati fas'aw ila dhikrillahi wa dharul bay'a dhalikum khayrun lakum in kuntum ta'lamun tọ́lọ̀ ni wa idha ra'aw tijaratan aw lahwan infaddu ilayha wa tarakuka qa'iman qul ma 'inda Allahi khayrun min al-lahwi wa min at-tijara wallahu khayrur rasikin naam ula nabi sọ bẹ́ẹ̀ bí man sha'a an yusalli falyusalli ẹni bá fẹ́ tí ó bá kírun Jímọ̀ ní kó kí hadisu yìí Abu Dawud ló gbà wá nígbà tó wọ́n náà sì gbà wá sakata anhu ó dákẹ́ lórí ẹni kò jẹ́ sọ kankan lórí ẹ̀ bóyá ó lálàáfíà bóyá kò lálàáfíà Abu Dawud rahmatullahi alayhi wọ́n dákẹ́ lórí ẹ̀ Al-Hakimu ló wá sọ hadisu ni tó jẹ́ pé ní àfáwà At-Tayalisi àwọn gbà wá Ahmadu àti Darimi àtàwọn àmì àmá hadisu yìí àwọn àfáà gbà pé hadisun da'ifun hadisu tí ò fẹsẹ̀ nílẹ̀ ní wọ́n ní famadaru ala Iyas ibn Abi Armala wọ́n torí pé Iyasu ọmọ bàbá ibn Abi Armala yìí Ash-Shami tó jára Aṣáàmù yìí huwa majhulun ẹnìkan tí wọ́n àdámà ní majhulun tàbá lápẹjúwe àdísù tí wọ́n gbà pé ìtàn al-Isra'u àbí ìtàn Miraj bá Nábì ṣe travel tó gun sánmà lọ min bidaya ila nihaya àfá tí wọ́n ló gbà wá wọ́n pè ní Malik ibn Sa'sa'a ẹni yẹn majhulu ni ó lè lọ́wọ́ Qa'imatu Sahaba rẹ́gísítà àwọn sàábé kó bá orúkọ ẹ̀ mẹ́ bóyá mina tabaqatul ula bóyá náà pẹ̀lẹ̀ àkọ́kọ́ àwọn rank 1 rank 2 second rank third rank fourth rank fifth rank nínú àwọn sàábà ó ní bẹ́ẹ̀ ni ẹ̀mẹ́ ó sì ní gbọ́ ìtàn rẹ̀ mata wúlídà ó ní ma ìgbàwó ní wọ́n bí kayfa Aisha báwo ló ṣe ṣẹ̀mí mata aslama báwo ló ṣe gbà islam kayfa ayasha ma'a an-nabi báwo ló ṣe lò pẹ̀lú an-nabi tó fi dẹni tó ń gbà àdísù báwo ló ṣe gbà islam ìgbàwó ló gbà islam ò ní gbọ́ torí pé tó wà majhulu ní lẹ́ pé ọ̀rọ̀ yìí ó mọ̀ pé wọ́n rọ́ ni wọ́n kàn lórúkọ ẹni yẹn ni naam Iyas ibn Abi Ramla yìí tí wọ́n ló gba àdísù yìí wáyìí Ash-Shami yìí wọ́n gbà pé majhulu ni jẹ́ wọ́n á gbé ẹdẹ́bẹ̀ lọ́dọ̀ àwọn àfáà tí wọ́n ní ọ̀rọ̀
àfáwà Ibn al-Mudayni Ali lára àwọn tí wọ́n jẹ́ àfáà fún Imam Bukhari ni wọ́n wa Ibn al-Qattan al-Qasi àti àfáwà Ibn al-Qattan al-Qasi àti àfáwà ad-Dhahabi àwọn àfáà tí wọ́n jìdò wa Ibn Hajar àwọn wọ́n gbà pé àdíìsù yìí ò fẹsẹ̀ rinlẹ̀ pé Ash-Shami majhulun Iyas ibn Abi Ramla tó wà nínú àdíìsì yẹn ẹni tí wọ́n mọ̀ ní so ìyẹn tó wọ́n pé àdíìsù ni àdíìsù majhul pé Ànábì sọ pé ẹni bá fẹ́ ní kó kí jímọ̀ ẹni tí ó bá fẹ́ kó fílẹ̀ àdíìsù tí ò fẹsẹ̀ rinlẹ̀ ni àmì tó fẹsẹ̀ rinlẹ̀ ni pé Ànábì a máa kírun Ìdù yóò sì kírun Jímọ̀ táwọn sàhábà sí máa bá kí ìyẹn nù ni bákan náà àdíìsù Abi Hurairah radiyallahu ta'ala anhu tóun náà jẹ́ kó yé wa pé anna Rasulullah sallallahu lára in tí wọ́n gbẹ́sẹ̀ lé tí wọ́n fi sọ pé tọ́ ẹni bá ti kírun Ìdù kò lè kí Jímọ̀ pé kò ń ṣọ̀rọ̀ yàn mọ́ kìí ṣọ̀rọ̀ yàn mọ́ tó sì jọ́rọ̀ yàn lọ́dọ̀ Ọlọ́run tírun Ìdù sì jẹ́ tatawwu' ẹni wọ́n ní ara ẹ̀rí wọn ní pé Abu Hurairah radiyallahu ta'ala anhu qala ó sọ pé qad ijtama'a fi yawmikum hadha ìdáni wọ́n lábú ríra ní òjíṣẹ́ Ọlọ́run sọ wípé ọdún méjì ti papọ̀ fún yín lónìí faman sha'a ajza'ahu min al-jumu'ah pé ẹni tó bá fẹ́ ìrun yídì tó kí náà ti tó fún ní jímà o ẹwà máa gbọ́ owó lánàbí wa inna mujamma'un àmá wà ní ti wà méjèèjì láàkìí wọ́n lánàbí sọ bẹ́ẹ̀ nínú àdísù mí tí wọ́n gbára lé wọ́n lánàbí sọ wípé qad ijtama'a fi yawmikum hadha ìdáni ọjọ́ yìí lónìí yóò ọdún méjì ló papọ̀ mọ́ra wọn faman sha'a ajza'ahu min al-jumu'ah èyí tá ti kí yóò ẹni bá fẹ́ ó ti tó fún yá kò ní ìdíkó kí jí màmá wọ́n lánàbí wà ní inna mujammi'u àmá wà ó méjèèjì láàkì torí bá nàbí ọ̀ràn yẹn ní rújímọ̀ yẹn ẹwà jẹ́ àlọ́ àdísù tí Abu Hurairah wá mú wáyé afọ́wà Abu Dawud rahmatullahi alayhi àwọn ni wọ́n gbà àdísù yìí wá lábùsù tí wọ́n fi gbà àdísù yìí wá ó dà lábùsù wọn ni àwọn ni wọ́n ni wà Ibn Majah náà gbà wá wa ghayruhum àtàwọn àmì àwọn àfáà wá tún lọ wọ́n túbọ̀ wọ́n ní illa anna hadha al-hadith kasabiki àdísù yìí náà ààrẹ tí ń bẹ lára tàkọ́kọ́ táàmú wáyẹn náà tí wọ́n sọ pé irú ẹ̀ náà ló kọlu eléyìí fi di'fi isnadihi kí ni màdárù ìsinádù tí ẹ̀ òun náà ni Baqiyatu ibn al-Walid wà Baqiyya yìí in tó gbajúmọ̀ náà ni wípé ẹni tí wọ́n ti ṣe tẹ̀dìlì ìṣù ẹni táwọn àfáà gbà yí pé òṣòrùn wájú pọ̀ mọ́ ti pàkọ́ ni níbi ọ̀rọ̀ aládìs ala mashhurayn bó ṣe gbajúmọ̀ lọ́dọ̀ àwọn àfáà méjèèjì walam yarwi minhu tí wọ́n jẹ́ gba àdísù wá lọ́dọ̀ ẹni tá a sọ yìí naam lọ́dọ̀ Málíkì náà ni wípé kákírun júmọ̀ kò sí tó gbọ́dọ̀ dí lọ́wọ́ ìrun léyà ò gbọ́dọ̀ dí lọ́wọ́ ìrun túnú àwẹ̀ náà ò sì gbọ́dọ̀ dí lọ́wọ́ nígbà táwọn ànábílà tí wọ́n gbà rí Imam Málíkì sì mú àdísù wá tó sì lálàáfíà wípé Ànábì Muhammad sallam a máa kí méjèèjì a sì máa kí lásìkò tí èyí tó jẹ́ tó ní kálùkù mo ti máa dísù wá lórí yìí àwọn Ṣáfi'íyà àwọn náà gbẹ̀gbà wá tí wọ́n ní anna sukutuha pé tí ìrun jímọ̀ ni ó bá ti ẹ̀wà bọ́ tí yóò bá ní kí khasun bi alil bawadi àwọn gbẹ̀gbà wá yí pé ó gbọ́dọ̀ já wọn tí ọ̀nà wọn jìn fá àwọn tọ́nà wọn jìn fá tó já sí wípé ní tí wọ́n bá wá sí Eid kí wọ́n tó délé pàápàá
ara ó ti ní wọn tí wọ́n bá ní kán padà wá gan wọn tó lè bá ìrun jímọ̀ yẹn mọ́. wọ́n ní irú àwọn yìí ni Ṣáfi'í wá Ìmáàmù Ṣáfi'í ní wa idha kana yawmul fitr yawmul jumu'ah pé tí ọjọ́ fitiri ọjọ́ idul fitr tó bá papọ̀ mọ́jọ́ juma ó ní sallal eid hina tuhallu salat wọ́n kí ìrun eid lásìkò tí wọ́n gbé àsìkò òrùn sí thumma adhina liman adarahu min ghayri ahli al-masar wọ́n wá yànda fáwọn tí wọ́n wá tí wọ́n kìí ṣe aráàlú kìí ṣe ìlú torí pé lọ́jọ́ yẹn ìrun jímọ̀ ẹyọ kan náà ló wà ní Mẹ̀dínà tí gbogbo àwọn tí wọ́n rọ kìríkà rẹ̀ tí wọ́n ń wá bẹ́ẹ̀ náà lọ́pọ̀lọpọ̀ àwọn abúlé ń jọ yẹn ìjúmọ̀ ẹyọ kan ni ó wà kánílápẹ̀júwé lẹ́pẹ̀ division nìyí káwá ní ìrun jímọ̀ nìkan ó wà lẹ́pẹ̀ yìí fún ará àgbọ́wá fún ará àbọ̀wọ̀n fún ará àbẹ̀jù fún ará àlára wọn sì rí mọ́tò wọn ní nǹkan gùn ẹsẹ̀ ni wọ́n fi rìn lọ ẹsẹ̀ ni wọ́n fi rìn bọ̀ tí wọ́n bá wá sí àyín tí wọ́n bá fi padà yóò ti rẹ̀ wọ́n irú àwọn èyí ń kọ́ ya ṣe náà fi láwọn lé wọn àmáyé ta wá wà ní ìsìn Ọlọ́run wá fayé rọ̀ wá lọ́nà wípé irú ẹ̀ ò sí fún wa mọ́ láwùjọ wa yìí torí pé tipátipá ni wàá fi rádùúgbò kan tó ní rí jímọ̀ ń tò sí wọn kódà tó yàtọ̀ sí jímọ̀ tó pa gbogbo ìlú papọ̀ ẹ̀pẹ́ yìí lápèjúwe ní ìsìn ó rí jímọ̀ ń bí ó rí jímọ̀ ń bò mí ó rí jímọ̀ ń bí ó rí jímọ̀ ń bò mí kódà nínú ilé mi jímọ̀ ń bẹ́ẹ̀ Ìmáàmù Ṣáfi'í àwọn sọ bẹ́ẹ̀ wọ́n ní tán bá ti kírun ó ní summa adhina liman hadarahu min ghayri ahli al-masar ó láwọn tí wọn kì í ṣaráàlú fi an yansarifu pé ìmáàmù lè ní kan máa lọ inṣáhú tí wọ́n bá fẹ́ ila ali ní kan máa lọ lé wọn lọ́dọ̀ àwọn èèyàn wọn wala ya'uduna ila al-jumu'ah pé irú wọn yẹn kan máa dàpọ̀ láwọn ń padà bọ̀ mọ́ ó ní wal ikhtiyaru lahum àmọ́ wọn ni wọ́n lè ṣẹ̀ṣà fúnra wọn kìí ṣe ìmáàmù ni ó ṣẹ̀ṣà fún wọn pé ẹ̀yin o ọ̀nà yín jí o tẹ́ ẹ bá ní kẹ́ dúró kírun jímọ̀ ẹ̀ nílé pa ẹran lé ayín sásìkò rẹ̀ torí bẹ́ ẹ máa lọ kìí ṣe túláàsì ní kẹtúnlẹ̀ ń padà bọ̀ wá máa o ẹ máa yanjú ara yín lọ́hùn o torí pé wọ́n bá ní kán dúró páwọn ó kírun jímọ̀ wọn ní láǹfààní àti pa ẹran lé yá wọn sásìkò irú àwọn èèyàn Ìmáàmù Ṣáfi'í ní wọ́n lè ní kán máa lọ pé tó bá wù wọ́n kán dúró tó bá sì wù wọ́n kán máa lọ àwọn ni wọ́n ṣẹ̀ṣà rẹ̀ pé kìí ṣe ọ̀rọ̀ ìmáàmù tá a bá lọ ka ilé ó wà nù Kitabul tó jẹ́ ti al-Imam Ash-Shafi'i tá a bá lọ ka volume 1 àbọ̀rọ̀ yìí ń bẹ̀ ó dà nínú page 274 ló wà torí àsìkò ní ò jẹ́ kí n fẹ́ máa sọ péjì yẹn kí wá lè rí táwọn gbé ara lé daliluhum hadithu Uthman radiyallahu anhu hadithu àfáwà Uthman as-sahabiyyu al-jalil ni wọ́n gbára lé kí hadithu náà radiyallahu anhu kọlọ̀mbá wa yọ́nú sí wọn khataba wọ́n ní wọ́n ṣe kútúbà nínú rújúmà kan ìrun ìdù kan tó papọ̀ mọ́jọ́ ọdún wa qala bàbá wa ní ya ayyuhan nas mú pé ẹ̀yin ènìyàn inna hadha yawmun qad ijtama'a lakum fihi aidani ṣe ọrọ́jọ́ ní yóò Ọlọ́run ti kádàrá ọdún méjì ló papọ̀ fún yóò faman ahabba an yantadhira al-jum'ata ẹni bá mọ̀ wípé òun lè dúró tí ìrun jímọ̀ ó fi tó min alil awali nínú àwọn tó náà wọ́n jì tí jẹ́ pé tí wọ́n bá lọ wọ́n ní lè padà wá torí tí wọ́n bá ti padà wá wọ́n ní lè bárun jímọ̀ mọ́ wọ́n ní Usman radiyallahu ta'ala bàbá wá ní faman ahabba an yantazira al-jum'a min alil awali ẹni bá fẹ́ pé òun fẹ́ dúró láti nírètí kí jímọ̀ ó fi tó min alil awali nínú àwọn tó náà wọ́n jì gan falyantazir kó dúró kó kí jímọ̀ kó tó máa lọ wa man ahabba an yarja ẹni bá sì fẹ́ pé òun ó lọ òun ó padà wá kọ́dé àzíntúláhù mo yàndá kó máa lọ
Hadisu eléyìí ní ń bẹ nínú Sahihul Bukhari irú ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ lójú ayé Uthman bun Affan radiyallahu ta'ala anhu. In tó wọ́n sọ ní pé ńgbà tán ṣe kútùbà fáwọn èèyàn wọ́n ní ya ayyuhan nas ẹ̀yin ènìyàn qad inna hadha yawmukum qad ijtama'a lakum fi 'idani òní yíò tí ń jọjọ́ ọdún yíò ọdún méjì ló papọ̀ mẹ́ o faman ahabba an yantazira al-jumu'ah ẹni tó bá mọ̀ pé òun lè dúró kírun jímọ̀ ó tó kó kí min alil awali nínú àwọn tọ́nà wọ́n jìn tí wọ́n kí gbélú falyantazir tó bá mú ó lè dúró wa man ahabba an yarja ẹni bá sì fẹ́ pé òun ó lọ òun ó padà wá kírun ni faqad azintu lahu mú yọ̀ǹda fún kó máa lọ eléyìí ń bẹnu Sahih Bukhari léyìí tó ń túmọ̀ sí pé Usman ò fẹ́ ṣẹ̀ṣà fún wọn ó fẹ́ kán ṣẹ̀ṣà lọ́dọ̀ ara wọn kò ṣẹ̀ṣà fún wọn ó láwọn tí wọn èé gbé nílùú ashabul awali àwọn tó náà wọ́n jì bí ká máa láwà tá ń gbé lẹ́pẹ̀ẹ́ bí ẹnìkan ó wá láti Kétu Ejìrìn yóò sì fẹsẹ̀ rìn lọ́jọ́ náà yóò sì tó fẹsẹ̀ rìn padà wá ibi ni ó ti wá kí jímọ̀ ẹnìkan wá láti Lára yóò fẹsẹ̀ rìn wá bí ń jọ náà òní ní ìsìn ọ̀nà ti rọrùn tíjọba lánàá níjọ́ yẹn wọ́n ṣẹ̀ṣẹ̀ wá kọ́lọ́kọ̀lọ́kọ́lọ́ tí rìn yẹn ò ní yá onírìn máìlì 3 onírìn máìlì 4 onírìn máìlì 8 ó wá ní ọdún méjì ló papọ̀ yìí o ẹni bá fẹ́ póun fẹ́ dúró kí jímọ̀ ó fi tó ó lè dúró ẹni bá sì wò pé òun ó lọ òun lè padà wá èmi yàn ń dá kó máa lọ o ṣe rí pé kò ṣẹ̀ṣà fún wọn kò lẹ́tọ̀ọ́ fún ìmáàmù kan kó a máa sọ fáwọn èèyàn nígbà tí ẹ ti kírun ìdù kò ní ìdíkẹ́ kí jí màmá o ta ń sọ bẹ́ẹ̀ fún ṣọ́lọ́run àbá nẹ́bì ọlọ́run mẹ́jẹ̀ aṣàárẹ̀ o mọ́ sì kó nira bá wa o ẹ mẹ́jẹ̀ a máa lo ideology pé gúrùpù kan ti gba ideology kan kalẹ̀ káwa sọ́dá ideology Islam torí ẹ̀ ló ṣe yíyà mí lẹ́nu fún bàbá wa dáadáa bàbá àlùbáríkà Professor Kakuri Ọlọ́run jẹ́ kẹ́mi wọ́n gùn fún wa pẹ̀lú dáadáa wọ́n ń sọ̀rọ̀ kan jò ní ọ̀rọ̀ tó ń sọ yẹn ọ̀rọ̀ dáadáa ní wọ́n ní à ń rá wọn tí wọ́n já wọn ọmọ ẹ̀yà nínú àwọn Sàlàfíà tó já wọn tí wọ́n ń tako Markaz wípé tí ọ̀rọ̀ pé àkídà tí bàbá lò lọ́wọ́ ní ìsìn àkídà tó aṣọ ìhà àkídà tó lálàáfíà ni òkè ṣé mùdírù ń lo àkídà tí ó lálàáfíà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣé mùdírù ńlá kí dájú olálàáfíà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣé mùdírù ní al'imánu billah kò ní al'imánu bil kitab kò ní al'imánu bil rusul ṣé kò ní al'imánu bi yawmil qiyamah ṣé kò ní al'imánu bi yawmil qiyamah aw bi yawmil akhir èmi ò rí àkídà mùdírù tí olálàáfíà ò ta bá ń sọ̀rọ̀ al'imánu yàtọ̀ sí èyí tí ó jẹ́ ronú àwọn àfá tí wọ́n gbà ò pé àkídà lọ́dọ̀ àwọn Ọlọ́run kó bá wa ṣàlékún dáadáa fún wọn pẹ̀lú pé àwọn náà fi ń sọ̀rọ̀ dáadáa ni pé àkídà dáadáa tó bá jáde ń bẹ ká sọ olóòótọ́ àwọn àkídà tí ò dá ti ń wá ń bẹ tẹ́lẹ̀ kò sákídà tí ò dá mùdírù lákídà tí ò dá kọ́lọ̀ sì jẹ́ kẹ́mi wọ́n gùn kọ́lọ̀ bá wa ṣe dáadáa fún wọn eléyìí ó wà ní Sahih Bukhari tá a bá lọ ka hadith 5571 náà nínú àwọn àhímẹ́tù Ṣáfi'íyà àwọn tí wọ́n jẹ́ aṣáájú náà wọ́n Ṣáfi'íyà yẹn wọ́n kó ọ̀rọ̀ yìí sẹ́nu àwọn tí wọ́n sọ nínú àwọn Ṣáfi'íyà ẹgbẹ́ wọn tọ́kọ̀dẹ̀ kí wá ní tí wọ́n sọ qala al-Hafiz Ibn Hajar fi al-Fath Ibn Hajar nínú al-Fath tó ń jẹ́ Sharh Sahih al-Bukhari àwọn náà wá dá sí pé bí anna zahir al-hadithi fi kawnihim min ahli al-awali annahum lam yakunu mimman tajibu alayhim al-jum'a li bu'd munadhilihim anil masjid àwọn dá ọ̀rọ̀ yẹn nù kí náà fi dànù wọ́n ní àfáwà Hafiz Ibn Hajar al-Asqalani
bẹ́ẹ̀ pé níbi kan tẹ́lẹ̀ mo di sọ lókè tí mo pè ní Ibn Hajar àwọn kan máa ń pè bẹ́ẹ̀ Ibn Hijr méjèèjì náà ni wọ́n máa lò Ibn Hajar al-Asqalani náà wọ́n wá sọ́nù al-Fatih ar-Rabbani tó jẹ́ sẹ́rù tó wọ́n ní bí anna zahir al-hadith wọ́n ládìísù yẹn o tàà bá wo ìntàdìísù yẹn ń sọ fi kawnihim min alil awali tàdìísù yẹn fi ń sọ ọ̀rọ̀ nípa àwọn tó náà wọ́n jìn àfáàní annahum lam yakunu mimman tajibu alayhim al-jumu'ah ó ní wọ́n sí nínú àwọn tí ìrun jímọ̀ jọ́ràn yàn fún li bu'di manazilihim anil masjid nítorí jíjìnà tí lé wọ́n jìnà sí mọ́ṣálásí torí pé tí wọ́n bá ní káwọn lọ kí wọ́n wá wọn lè bá ìrun jímọ̀ mọ́ torí bẹ́ẹ̀ táwọn àfáà bá fẹ́ sọ̀rọ̀ wọ́n á ní káwọn èèyàn ó kírun zúrì lọ́dọ̀ wọn bó ti ẹ̀já sí pé lọ́dọ̀ tèmi o ìrun jímọ̀ yẹn náà wọ́n lè kí lọ́dọ̀ wọn kọ́kì nǹkan wọn gẹ́gẹ́ bí ráàyí tèmi ó lè má dá lọ́dọ̀ ẹ lillahi alhamd wa anna al-maqsuda bi izni Sayyidina Usman wọ́n ní in tí wọ́n gbà lérò pẹ̀lú yíyànda Usman yẹn li ahli al-badiya fáwọn tí wọ́n wá látàwọn ìgbèríko abúlé tó jìn alladhina kanu yuqaddimuna ala al-madina li yusallu ma'a rasulillah àwọn tẹ́ pé wọ́n wá látòkó tó jìn láti wá kírun pẹ̀lú Ànábì Muhammad wọ́n ní qad khuffifa anhum irú àwọn ẹ̀yẹn ni wọ́n ṣe nǹkan ní fífúyẹ́ fún wa udhina lahum bi'itibarihim min alil a'dab pé àwọn eléyìí náà wọ́n ti wà nínú àwáwí pé wọ́n nílé mẹ́ẹ̀kẹ́ ló bí ìyàndá ni wa liman lam tajibu alayhi salatul jumu'ah aslan àti pé àwọn èèyàn èrò jímọ̀ òjọ́ràn yẹn fún wọn níjọ́ náà min alil bawadi dafa'an lil mashaqqa ní ti torí àti fi dènà ìnira àti láti fi mú wàhálà kúrò lọ́rùn wọn torí pé ma ja'ala Allahu ma ja'ala fi ddini min harajin ma ja'ala alaykum fi ddini min harajin Ọlọ́run ò fi ìnira sínú ẹ̀sìn so kọ́lọ̀n kó ṣe dáadáa fún wa kó ràn wá lọ́wọ́ so wọ́n wá ní tàbá wòye káwá gbé àdílà ìtọ́ka yìí máa dẹ́rin fi sánẹ́dì bá dáa pẹ̀lú lílẹ̀ àwọn ẹ̀mí ń bẹ wa dukhulul ihtimali ala sahihi minha káwá wòye tó lálàáfíà ń bẹ ẹ̀rí pé wajaba ruju'u ila al-asl èyí tí ń ṣọ̀rọ̀ yẹn ní ká padà sí pínlẹ̀ kí ní ìpìlẹ̀ iqamatu salatul jumu'ah òun náà ni ìkírun jùmọ̀ kama qala ibn abdul barri gẹ́gẹ́ bí àfáwà ibn abdul barri tí wọ́n sọ fún wa wọ́n ni wa idha ihtamalat hadhihi al-adab min ta'wil ma dhakarna wọ́n ni tàbá wo àwọn ọ̀rọ̀ yìí tàbá wo pẹ̀lú àwọn orípa min ta'wil tàbá wo pẹ̀lú àwọn ìtumọ̀ oni lam yajizi lil muslim an yadhhaba ila suquti fard al jumu'ah amman wajabat alayhi afawa ibn abdul barri wọ́n ní kò lẹ́tọ̀ọ́ fún mùsùlùmí kan an yadhhaba ila suquti fard al jumu'ah kó wá gbà pé ìrun jímọ̀ tó jásí pọ́rọ̀ yẹn ni kó wá gbà kó ti bọ́ amman wajabat alayhi ní ìrun tó já sí pé Ọlọ́run fún rẹ̀ ló ṣe lọ́rọ̀ yẹn fún kó wá ló ti bọ́ nítorí pé èyàn kírun Eid tọ́lọ́wọ́n ọba àmìdẹ̀ ń sọ fún ayé pé kó gbà pé ó ti bọ́ níwájú ẹni tó ṣe lọ́rọ̀ yẹn fún tí ń jẹ́ Ọlọ́run ó nítorí kíni Ọlọ́run bá sọ náà Al-Qur'ani pé yá ayyuhal ladhina amanu ẹ̀yin tẹ́ nígbàgbọ́ nínú Ọlọ́run idha nudiya lis-salati tí wọ́n bá pè ń lọ́jọ́ Jímọ̀ fas'aw ila dhikrillah ṣe rí tó ṣe àwọn ará ọ̀nà jíjìn yẹn tí ò fi jẹ́ túláàsì ni pé àwọn ò gbọ́ pé irun kò sí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ pè irun tí wọ́n gbọ́ ó ní ọlọ́ni dhalikum khairul lakum èyí ló lóore fún yín in kuntum ta'lamun tẹ́ ẹ bá mọ̀ ní o
àfáà yìí wá tẹ̀síwájú bẹ́ẹ̀ wọ́n ní walam yakhussi Allah wa rasulahu lam yakhussi Allah wa rasuluhu ànábì ò ṣẹ̀ṣà ọlọ́run ò ṣẹ̀ṣà ànábì náà ò sì ṣẹ̀ṣà yawma 'idin min ghayrihi pé ọjọ́ ìdí kúrò nínú ọjọ́ mi ànábì ò ṣẹ̀ṣẹ̀ o wípé ìrun yídí o ẹ máa kírun jímọ̀ o àbí tó bá bọ́ sí ọjọ́ ọ̀rọ̀ ìdù tẹ́ bá ti kí ìdù o ẹ mọ́ kí jímọ̀ má ó lá ànábì ò ṣẹ̀ṣẹ̀ fún wa àwọn tẹ́sẹ̀ wọn dúnlẹ̀ nínú ọ̀rọ̀ mímọ̀ làwọn tí ń sọ̀rọ̀ yìí tẹ́ bá gbọ́ àwọn fàtíwá ẹ mọ́ kí jímọ̀ tẹ́ bá ti kírun ìdí ẹ gbọ́ lọ́dọ̀ àwọn àfáà wa Sheikh Ibn Uthaymin ẹ gbọ́ lọ́dọ̀ àwọn àfáà wa Sheikh Ibn Baz àwọn tí wọ́n jẹ́ àwọn ṣùyúkùl wàhábíyà àti ṣùyúkù sàlàfíyà ọ̀dọ̀ wọn ló pọ̀ tẹ́ẹ̀mọ̀ ti gbọ́ àwọn fàtáwà wọn àmọ́ tó bá dánrú ẹ̀wò ó jẹ gbèsè lọ́dọ̀ Ọlọ́run o torí pé ìrójúmọ̀ ó wà nínú àwọn salawatul khams tẹ́nìkan lọ bá Nabi sallallahu alaihi wasallam bóyá wà nínú Bukhari náà ní pé alayya min salatin ba'da al-farida ìjẹ́ ìrun kan tún wà tó tún jọ́ran èèyàn fún mi alayya ba'da al-farida shay ìjẹ́ ìrun kan wà tó tún jọ́ran èèyàn fún mi lẹ́yìn àwọn àrùn ọ̀ràn èèyàn tọ́rọ ń pè lọ́rọ̀ èèyàn yìí àwọn àrùn wákàtí márùn-ún Ànábì ní la kò sí illa an tatawwa'a àyàfi tó bá já sí pé wọ́n fúnra ẹ ló kàn fẹ́ ṣe pẹ́pẹ́ fúrú gẹ́gẹ́ bẹ́ẹ̀ nìkan ní idha sallaytu al-maktubati wa sumtu ramadana wa halaltu al-halala wa harramtu al-harama ahadkhulu al-janna ìjẹ́ tí ń bá kí àwọn àrùn ọ̀ranyàn tí mo kí wọn ọ̀ranyàn tí mi ò yẹn náfílà tí mo dẹ̀ ṣe ìrun mo gbààwẹ̀ Ramadan mi ò gbààwẹ̀ mí lẹ́yìn rẹ̀ wa halaltu al-halala mo ṣe halali ní halali harramtu al-harama mo ṣe wọléwọ̀ walam azid ala dhalika shay mi ò fi nkẹ́kẹ́ mí lẹ́yìn rẹ̀ mi ò ṣe náfílà àwẹ̀ mi ò gbààwẹ̀ mí lẹ́yìn Ramadan mi ò sì kírun mí lẹ́yìn ìrun wákàtí márùn adkhulul janna oníṣòwò wà aljanna Ànábì ní dáàm tadkhulul janna ó wà aljanna in harramta al-harama wa halalta al-halal na'am afáwa Ibn Abdul Barri wọ́n sọ̀rọ̀ wọ́n tẹ̀síwájú wọ́n ní lam yakhussi Allahu wa rasuluhu yawman 'idin min ghayrihi Ọlọ́run ò ṣàṣà ọjọ́ Jímọ̀ pẹ̀lú yàtọ̀jọ́ mi o min wajhin tajibu hujjatuhu lójúpọ̀nà kan táàfi lè sọ pé tajibu hujjatuhu táàfi lè ní ẹ̀rí tá mú wáyé ẹ̀rí tó fẹsẹ̀ rinlẹ̀ ní ẹ̀rí tó jókòó ní ó ní fa biman dhahaba ila subutul jumu'ah wa zuhur ó ní kí lè tàà sọ yí pé torí pé ọjọ́ léyá ó bọ́ sọ́jọ́ míì tí kìí sọ́jọ́ jímọ̀ káwá sọ fáwọn èèyàn yí pé tọ́ ńgbà tó ti kí ìdó kìí ṣe tó lásìkò kírun zúrì má torí pé tẹ́ bá fẹ́ sọ̀rọ̀ fáwọn èèyàn nísìn ẹ sọ pé irun jímọ̀ yẹn náà ó ka zúrì ẹ ló dàbí irun zúrì náà ni torí ń tá máa ń sọ fáwọn èèyàn náà nù ni Ọlọ́run ò ṣẹ̀ṣà ọjọ́ ìdí kúrò lọ́jọ́ míì min wajhin tajibu hujjatu táàfi wá sọ pé ẹ̀rí yẹn ẹ̀rí kan tó ọ̀ràn yẹn ní àbí nǹkan yẹn táàfi wá gbà wọlé ó ní fa kayfa biman dhahaba ila suqutil jumu'ati kí wá ní ta fẹ́ sọ lórí ẹni tó sọ pé ìrun jímọ̀ èé ṣe túláàsì wa zuhur al-mujtama' alayhima fil kitabi wa sunnah lè díẹ̀ pé ẹnu kò lórí ẹ̀ nínú al-Qur'an nínú súnnà lẹ́nu ìpanupọ̀ àwọn onímímọ̀ bí ahadithin pẹ̀láwọn ọ̀rọ̀ tó wá látọ̀dọ̀ àdínábì laysa min ahadithun illa wa fihi mat'anu kama ẹ̀ṣẹ̀ wá sọ ọ̀rọ̀ tó ọdọ̀ ànábì díẹ̀ pé àwọn ọ̀rọ̀ yìí illa wa fihi mat'an báwo lọ wò bọ̀ àrí nǹkan kan bẹ̀ àfi káàrí pábùkú wà lára wọn li alil ilmi lọ́dọ̀ àwọn àfá aládìísù àwọn àdìísù táwọn èèyàn ń lò fún wa yìí pé bẹ́ẹ̀ bá ti kírun ìdù kò ní dìgẹ́ kí jímọ̀ má
ó láwọn àdísì yìí tàbá wò wọ́n lọ bá ti wò wọ́n bọ̀ a rí pé illa wà fi muta'anu li alil ilmi àfi ká rí pé àwọn àdísù ni àwọn onímọ̀ ti ṣá wọn lọ́gbẹ́ láwọn tí wọ́n nímọ̀ pẹ̀lú àdísì. èmi kọ́ ni mo wí lọ katira Tamhid mujalladu ẹlẹ́ẹ̀kẹwàá tí àfáà Ibn Abdul Barri torí pé ọ̀rọ̀ Islam kìí ṣe ọ̀rọ̀ bàbá ẹnìkan ọ̀rọ̀ Ọlọ́run àtọ̀rọ̀ Ànábì ni kódà àwọn tí wọ́n ti lọ kìí ṣe ọ̀rọ̀ bàbá wọn ọ̀rọ̀ Ọlọ́run ni kódà kìí ṣe ọ̀rọ̀ Ànábì Ọlọ́run ní sọ̀rọ̀ l'Ànábì lọ́wọ́. wọ́n wá ní fajumhuru fuqaha al-Hanafiyya wal-Malikiyya wa Shafi'iyya jumhuru àwọn Hanafiyya ni o Malikiyya ni o Shafi'iyya ni o ittafaqu ẹnu wọn kò ala anna yawm al-Eid idha sadafa yawm al-Jumu'ah tí ọjọ́ Eidu àti Juma tó bá ti lè papọ̀ wọ́n ní la yuba itlaqan liman shahida al-Eida wọ́n fún ẹni kan láàyè kan wá ní wọ́n fẹ́ fún ẹni kan ní gígé hàn pé nítorí pé ó ti kírun Eid kó má wá kírun Juma mọ́ torí pé kí ni wa hiya sunnatun ìrun Eidu tó wá kíyẹn àṣà Ànábì ni ìṣesí Ànábì ni an yatakhallafa anil Juma kó wá torí ẹ̀ kó wá pa Jímọ̀ jẹ kó má wá kírun Jímọ̀ wa hiya fardun léyìí tí ń jẹ́ ọ̀ranyàn bí nassil aya pẹ̀lú ọ̀rọ̀ látọ̀dọ̀ Ọlọ́run nínú al-Qur'an tá ń sọ wípé la rayba fi kò síyè méjì ń bẹ hudan lil muttaqin ìmọ̀nà àwọn olùbẹ̀rù Ọlọ́run ni alladhina yu'minuna bil ghaibi wa yuqimuna as-salata ani man yushakiki ar-rasula ẹni bá ṣiyè méjì sójíṣẹ́ Ọlọ́run min ba'di ma tabayyana lahu al-huda lẹ́yìn tá Nábì ti present al-Qur'an fún pẹ́ntọ́lọ́run wíre wa yattabi' ghayra sabilil mu'minin ó wá lọ tẹ̀lé ojú ọ̀nà kí kìí ṣojú ọ̀nà àwọn ẹni Ọlọ́run tàná wọ́n ni nuwallihi ma tawalla Ọlọ́run láfẹ́ ni ẹlẹ́ lórí bí tí ń ṣe ní kó máa sọ́nù lọ wa nuslihi jahannam àmọ́ ń gbò bá ṣe tán ibẹ̀ náà ni ó gbà wọ́n jahannama wa sa'ati masira ìgbẹ̀yìn burúkú sí lẹ́yìn ní ó ìyapa ọ èyí tá ma ní ẹnìkan yapa Ànábì yẹn ó yapa ayá al-Qur'ani tọ́lọ́run sọ fún Ànábì ló fi yapa Muhammad ayá Qur'ani ni o afá tún fi àlàyé kún Ibn Abdul Barri ó ní falaysa lis-sunnah falaysa lis-sunnah an tasquta al-fardu kò sí súnnà kan tó lè ti fardu wo kò sí súnnà kan tó lè sọ fún ọ̀ràn yà pé kú mẹ́ wa bihadha afá ní nítorí eléyìí nu'aqqidu láfi ń kápá rẹ̀ láfi ń rinlẹ̀ annal juma'ata pé ìrun Jímọ̀ tẹ́ ń sọ ni o la tasqutu kò lè bọ́ o kò gbọ́dọ̀ sọnù mọ́ mùsùlùmí lọ́wọ́ idha waqa'at yawma Eid tó bá papọ̀ mọ́jọ́ Eid tó bá wáyé lọ́jọ́ Eid li'anna salataha fardun qat'iyyun torí ká kírun Jímọ̀ ọ̀ranyàn ni tó jẹ́ qat'iyyun ath-thubut qat'iyyu ath-thubut ẹ̀rí tó já sí pé ìfẹsẹ̀rinlẹ̀ rẹ̀ kò sí tó tún lè bíwò qat'iyyu thubuti qat'iyyu dilala unshakable evidence unshakable proof látọ̀dọ̀ Ọlọ́run káwọn àfáwà máa tọ́ Islam oní fala yumkinu isqatuhu bil athari kò ṣeéṣe káwà tí ṣubú bil athar pẹ̀láwọn orípa kan wa ahadith pẹ̀láwọn àdísù tahtamilu ta'wil tọ́rọ wà lórí ẹ̀ lọ́dọ̀ àwọn afá wa d'i táwọn afá gbà bí kò fẹsẹ̀ rinlẹ̀ wa adamu thubut Ọlọ́run ọba aláàánú ṣíjú àánú rẹ̀ wọ̀ wá o wọ́n jẹ́ àṣì Islam ṣe o wọ́n jẹ́ kí Islam ó dàrú mọ́ wa lọ́wọ́ àìmọye nǹkan ló dàrú máa wà lè ummah yìí lọ́wọ́ in general. It's either you are Sunnah or you are not Sunnah. It's either you are Sufi or you are not Sufi. A lot of things.
is not in right place. Ọ̀pọ̀ nǹkan ni ò sí lójú ọ̀nà bó ti yẹ kó wà tá kàn ṣe táwọn àfáà dẹ̀ ń gbélé wa lórí. Wọ́n dẹ̀ ń rúlé wa lórí, a dẹ̀ ń gbà torí pé manhaj wọn, torí pé programming ni, wọ́n sì ti program ẹ̀ bẹ́ẹ̀, ẹ gbọ́dọ̀ máa ṣe bẹ́ẹ̀, ẹ gbọ́dọ̀ gbà bẹ́ẹ̀, ẹ gbọ́dọ̀ yẹ̀wò, wọ́n sì sọ́dọ̀ Islam bẹ́ẹ̀ fún wa. A dẹ̀ ń gbà, a dẹ̀ yẹ̀wò lóòótọ́. Ọlọ́run kó dákun, kó ṣíjú àánú wa. Ọ̀rọ̀ yìí Ọlọ́run jẹ́ ó yé wa, kọ́lọ́run jẹ́ á lè gbọ́ yé, kọ́lọ́run kó ràn wá lọ́wọ́. Ẹ rí pé nínú àwọn àdísù tá a mú wá yìí, gbogbo àwọn àdíf tó sọ pé bẹ́yàn bá ti kírun Eid ó ti tó fún èèyàn kò ní ìdíkó kí jímà mọ́, àwọn àdísù yìí àwọn àfáà ti ṣá wọn lọ́gbẹ́. Mo dẹ̀ sọ bí tó ti rí, mo dẹ̀ sọ àwọn àfáà tó ti ṣá lọ́gbẹ́, àwọn àfáà aládísù, àwọn àfáà tàná, kìí ṣe àwọn àfáà tó ní. Ṣùkọ́lọ̀ dákun, ìrun jímà tí ìrun Eid tí ń bọ̀ yìí, ọlọ́mọ ṣe léèwọ̀ fún mi o. Kódà bí n bá ní pẹ̀rin, má ṣe léèwọ̀ fún mi. Mọ́ wàá ṣe irun jímọ̀ náà, má ṣe léèwọ̀ fún mi, torí pé irun jímọ̀ yẹn lọ́lá. Béèyàn bá mísì irun Ìdù, kò síyà tí ó jẹ lọ́dọ̀ Ọlọ́run o. Béèyàn bá mísì irun Ìdù, kò síyà tí ó jẹ lọ́dọ̀ Ọlọ́run, àmọ́ ó pàtàkì gẹ́gẹ́ bí Mùsùlùmí kó má fi ṣeré, torí pé gbígbàdúrà ń bẹ. Àmọ́ ìrun jímọ̀, bó bá pa ìrun Ìdù jẹ nítorí ìdí kan sí kejì, oore àti gbígbàdúrà bẹ ní ó bọ́ mọ́ lọ́wọ́. Àmọ́ bó bá pa ìrun jímọ̀ jẹ láì nídìí, ó jìyà lọ́dọ̀ Ọlọ́run o. Bó bá pàrún Ìdì jẹ, àlébù àti láìfí ni ó máa jẹ́ fún ọ pé ṣé Mùsùlùmí ni wọ yìí. Àmọ́ tó bá pàrún jímọ̀ jẹ tí ò nídìí tó wá ṣàrà ìyò, ó jìyà lọ́dọ̀ Ọlọ́run torí pé Ọlọ́run ò dẹ̀ ní rí oore jímọ̀, torí pé ó ti pa ìrun jẹ lámọ̀ọ́mọ̀, torí pé ó kí Ìdì ó wà ní kí júmọ̀. Jímọ̀ ò ní Ìdù yẹn ò ní áyà kan pàtó. Mustahabu ní ìntà afẹ́ kí Mùsùlùmí ó ṣe, afẹ́ kó ṣe ní, kìí ṣe pé ṣe ló jẹ́ ọ̀ranyàn, àmọ́ ṣíṣe rẹ̀ dá. Táà Nábì sọ pé liyakhrujna al-awatiqa wal-huyyada. Gbogbo àwọn obìnrin, àwọn abílékọ, àwọn tí wọ́n lọ́kọ mọ́, àwọn tí wọ́n ti darúgbó, gbogbo wọn náà ní kẹ́ kó jáde torí pọ́jọ́ ọdún ni, ẹ jẹ́ káwọn náà kán fíìlì ọdún ni. Àtàwọn tí wọ́n ń ṣe nǹkan oṣù torí pé ọjọ́ ọdún ni, ẹ jẹ́ káwọn náà ṣọdún. Ó dẹ̀ sọ pé tí wọ́n bá wà ń bẹ àwọn tí wọ́n ń ṣe nǹkan oṣù ni ya'tazilna, kan yẹra sẹ́gbẹ̀ẹ́ kan. Tẹ́ ẹ bá ti kírun, waliyashhadna da'watal muslimin, kí ìdùnnú ọjọ́ yẹn kó ṣojú wọn, káwọn náà ayọ̀ ọjọ́ yẹn àdúrà tó bá ń ṣe ń bẹ kó ṣojú àwọn náà. Liyashhadna al-khayra, káwọn náà lọ gan ní dáadáa tí wọ́n gbá ìdùnnú wà lára àwọn èèyàn, àwọn mùsùlùmí ló jáde tó yìí, àwọn ló pọ̀ tó yìí, la ilaha illallah. Wa da'watal muslimin, àdúrà táwọn mùsùlùmí ń ṣe, káwọn náà kán lọ gan ní ẹ̀kọ́jọ́ ṣe. Súnnà ni, súnnà ni, ìrun jímọ̀ ọ̀ranyàn ni. Ó gbọ́ tó bá lọ pa ìrun jímọ̀ jẹ nítorí ìrun Eid, ó yẹ kó mọ̀ pé ọdún rẹ̀ gan ò yábó, ọdún tó ṣe ò yábó. Kí la máa ṣe ákànmọ́ àyà ẹran? Èyí tó dáa jù ní káwọn tí wọ́n bá jẹ́ àwọn imam, kí wọ́n jẹ́ kí àsìkò tí wọ́n kírun kó má pẹ́ jù, kí kó wá ó tètè lọ lé kán lọ pẹran wọn. Àmọ́ àwọn àfáà wọn máa fẹ́ pẹ́ Ìdù mi, ọba ni wọ́n dúró dè tí wọ́n fi pẹ́. Ọba yẹn yìí sì kírun,
kìí kírun ọba yẹn èkírun owó àwọn bá tí èkírun yẹn wọ́n wà dáhùn dúó dè wọ́n ìdù mi ìranù ni wọ́n máa ṣe mẹ́ wọ́n tún máa bèèrè wọ́n tún máa kí wọn bàbá àdínì akí wọn kó máa wọlé ìyá àdínì ó wà lẹ́pẹ́ ìdáadáa tá a bá ń sọ ní ìsìn àwọn ọmọ máa bínú tó sì yẹ kẹ́ ẹjẹ́ àtúnṣe kó tó di pé àwọn ará àta ó wà láwọn ìlú míì náà báwọn olówó bá ti ń yọ báyìí ni wọ́n máa kí wọn torí owó táwọn àfáà fẹ́ gbà pé bàbá àdínì àkí bàbá àdínì kó máa wọlé àkíyà àdínì bẹ́ẹ̀ bá tiẹ̀ bí kéwú bá ta ké bá tiẹ̀ jóná ṣèbó ní kálùkù náà ń lọ Saudi Arabia aṣáàrí prátíkà ń bẹ́ẹ̀ gbogbo ẹni tó bá ti dé tó wà lọ́wọ́ ẹ̀ á rí pé akí bàbá wa kọ́ máa wọlé kọ́ máa rọra gbà bá ṣe yẹn tán látọ̀ wá bẹ̀rẹ̀ nǹkan ní ká máa sọ ní jímọ̀ tọ́ àwọn èèyàn wà máa rojọ́ wọ́n àtúndé gíníkan ìsàlẹ̀ gíníkan ṣẹ́sẹ̀ náà pé òkè gíníkan ṣẹ́sẹ̀ náà pé gíníkan jábátà ṣẹ́sẹ̀ náà pé gíníkan jálùgbẹ́ ṣẹ́sẹ̀ náà ti pé ọ̀yìn náà wà pé àwọn àṣọ yìí dìdì tíátà lọ́dọ̀ àwọn àfáà ló ti kọ́kọ́ bàjẹ́ kó tó bàjẹ́ lọ́dọ̀ àwọn èèyàn ó wà káàkiri bẹ́ẹ̀ láwọn ìlú oríṣiríṣi kìí ṣọ̀dọ̀ tí wá ń bí nìkan náà ló wà wá ní rí kútúbà gidi kan gbọ́ ní jímọ̀ ní ìdùmí Ọlọ́run kó síjú àánú wa tí mo wá fi gbẹ̀yìn rẹ̀ o tí mo fẹ́ fi gbẹ̀yìn rẹ̀ o ìmọ̀ràn ni o fẹ́yìn olóríire ọmọ tọ́lọ̀n kẹ́yìn tẹ́ lówó tẹ́ lè rẹran fálè tẹ́ lè rẹran fáráta wèrè àfáà kan ó wá ní kò lẹ́tọ̀ọ́ kẹ́ ẹran fáwọn òbí ẹkẹ́ mọ̀ páfà yẹn ti ya wèrè o àfáà tó ń ṣèdájọ́ fún yí pé kò sínú Islam kọmọ ó rẹran fóbi ẹ̀ irú àwọn àfáà yẹn ti ya wèrè o àwọn wèrè fàtúwá nìyẹn o èyí tí a lè sọ wípé kò lẹ́tọ̀ọ́ náà ní kí àwọn ọmọ kan mọ́ ní kó bí wá múra kankan pé ogbon tó bá gbà nìkan fún wọn gbọ́dọ̀ rẹran fóhun ìyíhun ni ò dá lórí pé wọ́n mọ̀ pé wọ́n ní àmẹ́ni tó ní kó wá máa pẹran lé ẹ̀ kí lé bàbá rẹ̀ àti lé yẹ́ ẹ̀ kẹran aṣòfò ń bẹ̀ olórí ibú ọmọ lè yíhun tó sì lówó lọ́wọ́ ẹ jẹ́ ká ṣọ́ fàtúwá ṣe wèrè fàtúwá àtàwọn wèrè àwọn àfà tí wọ́n mẹ́ ṣerú fàtúwá bẹ́ẹ̀ pé kò lẹ́tọ̀ọ́ kọmọ rẹran fóbi torí pé òbí ẹ̀ ò ní ò lágbára ó mọ̀ pé nínú iṣẹ́ ọwọ́ tí bàbá yẹn ṣe lọ́mọ yẹn ó gbọ́tọ́ lọ ní anìṣkúrúlí wàlìwàlì dẹ́íkà mẹ́ẹ̀ dúpẹ́ fún mi kò sì máa dúpẹ́ fáwọn òbí ẹ̀ méjèèjì tó bá ti ní kódà àwọn ọmọ ẹ̀mí wọ́n lè pé mẹ́wàá wọ́n máa dáwó kò sí láì fi mẹ́ lódiwọ̀n táyé rẹ̀ bá wà káfà kan wá níwọ̀n gbọ́dọ̀ ṣe rú ẹ̀ tọ́lọ̀nà ẹni sọ ibù má fi dúníyà ma'rufa ẹ bá wọn lò dáadáa láyé níyà yìí ó mọ̀ kó fẹ́ bà wọ́n nú jẹ́nù ni pẹ̀lú wàhálà tí wọ́n ṣe lórí ẹ òkà primary secondary olo university wọ́n tún ní kó tún ṣe wàhálà míì wọ́n sáré èmì ìta nǹkan ní ẹ̀ ni wọ́n fi dá bí wọ́n ti dà yẹn tí wọ́n lè rọ́wọ́ yọ mọ́ wọ́n á lówó wèrè àfá kan wá ní kó má rẹ̀ ran fún wọn àmọ́ ó gbà pé kó wá mú owó sàkáwá fóun àbó gbà kó wá mú owó kíní kan wá sínú ẹgbẹ́ àbí inú ìjọ kò ní jọ da fẹ́yìn méjèèjì láyé àti lọ́run ẹ̀yin tẹ́ ń rẹran fáwọn òbí yín ẹ kú oríire o ẹ ní pàdánù o ìwọ tó bá lágbára tó rà fáwọn òbí ẹ ó yàtọ̀ sí ọmọ Abu Lahabi o torọ́lọ́ ní tabbati yada Abi Lahabin wa tabba ọwọ́ Abi Lahabi yóò pòfo máa gìnà níhù kò wá ní rọ̀ kò ní rọrọ̀ fún mẹ́lù owó tó ní kò ní rí àǹfààní kankan tí ó ṣe fún kò ní rọrọ̀ fún wà mọ́ kàsábà àtọ̀ ọmọ tó bí ó mọ̀ pé kásíbù lọmọ ìntẹ́ èèyàn ṣe wà lẹ̀ ànábì gan sọ bẹ́ẹ̀ ẹ̀yin ọmọ tẹ́ bá ń ṣerú ẹ kú oríire o
ìwọ tó ti ṣerú fàtíwà wèrè bẹ́ẹ̀ fún tó gbà ìwọ náà kú òfò Ọlọ́run dákun má ṣe lè láwì má ṣe lágbọmọ fún wa láyé lé ọdún yìí Ọlọ́run jájọ ṣe ní rọrùn Ọlọ́run jájọ ṣe pẹ̀lú dẹ̀ra bùkátà oníkálukú Ọlọ́run dákun jẹ́ bí àmbẹ̀ ìlú Ẹ̀pẹ́ àlàáfíà rẹ Ọlọ́run bá wa fi síbẹ̀ má jàrí dààmú ńbẹ̀ má jàrí wàhálà ńbẹ̀ lórí tí ń lọ Ọlọ́run bá wa pẹ̀tù sí kó pẹ̀tù sẹ́mi gbogbo àwọn tó bá kàn kó bá wa ṣàánú ẹ̀mí àlàáfíà ẹ̀mí ìtẹ̀síwájú Ọlọ́run bá wa ṣe fún wọn àti Jẹ̀bú àti Èkó Ẹ̀pẹ́ Ọlọ́run dákun má dá méjèèjì rú Ọlọ́run jẹ́ ó máa lọ dáadáa ọdún yìí Ọlọ́run jẹ́ àṣẹ ní rọrùn àwọn tí wọ́n wálé àwọn tí wọ́n lọ́rin àjò àwọn tí wọ́n mọ̀ bọ̀ ìṣọ́ rẹ Ọlọ́run dákun má bá wa fi ṣọ́ wọn má jẹ́ agbúra burú má jẹ́ káwọn náà gbá burú ń pa wa la ilaha illallah muhammad rasulullah ká ṣe bọ́lọ̀ ti fẹ́ ká sì ṣe dáadáa àwọn àfáà tí ń ṣàlàyé dáadáa báwo ni wọ́n ṣe máa pẹran báwo ni wọ́n ṣe máa ṣe gbogbo ẹ̀ ká gbìyànjú ká lọ Eid pẹ̀lú aṣọ tó dá tó bá rí aṣọ rà lòyí tó bá nílé kó lọ ìwọ náà fi ẹ̀gẹ́ sí kó fi pẹ̀fúmù sí Ọlọ́run ò bínú sí bó bá sì rówó rà lillahi ilham tó bá sì ti ń lọ máa rántí Ọlọ́run bí wọ́n ti ní ká máa wí tó bá sì ti ń bọ̀ rántí Ọlọ́run bí wọ́n ti ní ká máa wí tó bá sì délé pẹ̀rẹ̀ tó fẹ́ pa ẹja aṣẹ́ran náà lásìkò ká ṣe lásìkò ká lọ kírun jímà kọ́lọ̀n kó ṣe dáadáa fún wa kó ràn wá lọ́wọ́ mọ́ṣẹ́lẹ̀ ilé àṣemọ́ o mọ́ṣẹ́lá gbọmọ́ o gbogbo àwa tá a gbọ́ àánú Ọlọ́run ìdẹ̀ra Ọlọ́run jó bá wa gbé àwa tá a share rẹ̀ àwa tá a tẹ like àwa tá a tẹ love gbogbo orí Ọlọ́run tí ó máa lọ wájú tí ò ní padà sẹ́yìn Ọlọ́run bá wa ṣe fún wa bá Mutul Markaz àlékún àlàáfíà àlékún ẹ̀mí gígùn àlékún ìlọsíwájú Markaz ọlọ́mọdé ó bàjẹ́ ọlọ́mọsíjì ó dàrú àwọn gbogbo ọmọ Markaz tí wọ́n jẹ́ al-mukhlisun tí wọ́n jólù ṣe mímọ́ ọlọ́njẹ́ wọn máa lọ síwájú ọlọ́mọdé wọn tẹ́ mọ́jẹ́ wọn ti gbogbo àwọn èèyàn wáyé diaspora Ọlọ́run bá wa ṣàánú fún wọn gbogbo wọn bàbá dáadáa ta nínú Islam bàbá Adégbìtẹ́ bàbá Gbọ́lágadé bá wa ṣàánú wọn bàbá wa Aládé Bákàrè bámiṣíjú àánú Abdulhakeem Moradeyọ Ibrahim Bádéjọ Ọlọ́run bá wa ṣàánú gbogbo wọn Taofik Kọ́lápọ̀ Ọlọ́run má dojú tì wọ́n bá wa ṣàánú wa kó ṣàánú oníkálukú wa gbogbo wa náà tájọ wà lórí ètò yìí gbogbo wa náà la ṣàdúà fún Ọlọ́run ṣíjú àánú oníkálukú wa oníbùdó Rasul Ọlọ́run bá mi ṣe dáadáa fẹ́yìn náà Ọlọ́run má dojú tì yín láyé má dojú tì yín lọ́run kárí gbogbo àwọn èèyàn wa náà gbogbo wọn náà la ṣàdúà fún gbogbo yín náà à ń ṣàdúà fún yín Ọlọ́run kó bá gbàdúrà yín kó bá gbọ́rọ̀ yín sẹ́sọ̀ gbogbo àwọn èèyàn tájọ wà lórí ètò yìí Ọlọ́run dákun má dẹ́ni kankan wa padà sẹ́yìn la ilaha illallah muhammad rasulullah afawa Tayyib Ọlájídé afawa asking through way Ọlọ́run dákun bá wa gbàdúrà yín já aṣọ́dún náà rọrùn Ọlámilékan Taofik ọlọ́mọdá yín padà sẹ́yìn la ilaha illallah muhammad rasulullah sallallahu alayhi wa sallam wala hawla wala quwwata illa billah gbogbo àwọn tí wọ́n wà ní hajj lọ́wọ́ Ọlọ́run bá wa dúró tì wọ́n ọ̀la lọ́jọ́ Arafa Ọlọ́run kó ṣíjú àánú wa kó ràn wá lọ́wọ́ àwa tá a bá ní agbára láti gbààwẹ̀ ká gbà á àwa tá a bá sì lágbára tá a mọ̀ pé tá a bá ní ká gbà yóò kópa lára bá wa kìí ṣe túláàsì Ọlọ́run ṣíjú àánú wa o yóò ṣe dáadáa fún oníkálukú wa o la ilaha illallah muhammad rasulullah sallallahu alaihi wasallam Ọlọ́run dákun Ọlọ́run mọ̀ tó oníkálukú wa ń fẹ́ ó sì mọ̀ tó oníkálukú wa ń béèrè Ọlọ́run kó ṣe ń tá a fẹ́ fún wa o léyìí tí ò ní pa wá lára tí ò ní dà wá láàmú subhanaka allahumma wa bihamdika gbogbo àwọn tá a dárúkọ àtàwọn dá a dárúkọ Ọlọ́run bá àgbàdo àwọn labẹ́ka di Christ Jamiu Adégúnwà Ọlọ́run bá ṣíjú àánú wo kò bá gbọ́ rẹ̀ sẹ́sọ̀ la ilaha illallah the king oníbùdó Rasul Haji Usman aṣáájú Ọlọ́run bá wa ṣàánú yín wọ́n pọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ Ọlọ́run mọ̀ yín ó máa ń tẹ́ fẹ́ ó máa ń tẹ́ ń béèrè Ọlọ́run bá mi ṣe fún yín subhanaka allahumma wa bihamdika nashhadu an la ilaha illa anta nastaghfiruka wa natubu ilayk subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al mursalin walhamdulillahi rabbil alamin assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Èrè àpótí sálọ